gbàngbàngbè sinimá tí Korede Films Production fi jámọ̀ pẹ̀rọ onídìí ní ilé olórogún tí ò ṣeé jẹ ilé olórogún àkójọpọ̀ àwọn ọ̀ràwọ̀ òṣèré ló kópa ń bẹ̀ Olúmídé Bákàrè Wùnmí Ayọ̀ Mọ́gàjí Korede Ṣóyínká Sáàtìà ọ̀dọ́mọdékùnrin onífújì ní Ṣáńkó Ràṣídì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ilé olórogún Babs Radio and Music Store tó wà ní Yànà Pàjà ni ó ta bó bá jáde box office booster ni ó jẹ́ ó ń bọ̀ lọ́nà láìpẹ́. sí gbogbo ìgbà tí n bá rí ẹ tó bá mọ bó ṣe ń ṣe ní àwọn ní agbára ṣé gbogbo ìgbà tí n bá wà pẹ̀lú ẹ báyìí ní ìfẹ́ yẹn kàn ń ju bẹ́ẹ̀ tó ń ju bẹ́ẹ̀ tó ń ju bẹ́ẹ̀ àfi bí ẹni pé mi ò rí obìnrin rí láyé mi jẹ́ kí n kọrin fún ẹ. ẹni olólùfẹ́ máa bínú sí mi ò rárá ìfẹ́ rẹ ti pọ̀ jù lọ́ọ̀kan mi ò láyé ikú nìkan ló lè yà wá ò láyé àwọn nìkan ló lè yà wá wò láyé olómi eyín fún jowó olómi ọmọlẹ́wà já ti gbọ́ tèmi kó wálé mi ká jíjọ sọ̀rọ̀ kámi àgbádùn ìyẹn ti dájú ìkúrọ́lá lábàkúrẹ́wà máa kọ́ mi ó darling my lover ó ti ń ṣe mí ó ti ń ṣe mí ó ti ń ṣe mí múrúmúrú jọjọ kí ló dé kí ló ṣẹlẹ̀. ní tí mo bára mi ṣe rí ó kàn ń rẹ́ mi mò ń bì mò ń tutọ́ àti mo dẹ̀ fi lọ ọ̀rẹ́ mi kan ló dàbí ó ní ó dà pé mo ti lóyún. tó wá já sí pé kí ni. mo ti lóyún. mo ti lóyún. o ti ṣe kí ni. mo ti lóyún. o ti ní oyún. báyìí ò sí báyìí ló ń sọ̀rọ̀ báyìí pẹ̀lú gbogbo ìlérí tó ṣe fún mi. tó sì. ṣé mi ò dùn. ǹjẹ́ o mọ̀ wípé agreement ló yẹ kọ́rọ̀ oyún jẹ́ it takes two to tango tó gbà bẹ́ẹ̀. badmus má ṣe rí bá àjọsọ báyìí. ṣé mi àti àjọ jókòó àjọ sọ̀rọ̀ oyún ni. àjọsọ báyìí jọ ṣàánú. ṣé gbogbo ọ̀rọ̀ tó ń sọ yẹn tí o bá jẹ́ kí inú bí mi tán pátá màá mú ìfún àbí fọ́ orí ẹ̀. kò tó yẹ 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 o. badmus rántí o pé àjọsọ báyìí olóhùn á dà o. ọlọ́run yẹn gan-an ni kò jẹ́ kó dà fílẹ̀ fún mo jẹ́rìí ọlọ́run tí mò ń sìn kò ní gbẹ́rù láti owó kó gbélé mi lórí láéláé. àwọn èèyàn burú o abẹ́rẹ́ bí ọ̀dọ́ àgùntàn. Borí tàbà sókè o, ẹ wá gbọ́. Àyídó borí tàbà sókè o, yá ẹ súnmọ́ bí ẹ̀mí tí inú bẹ̀ gbọ́rọ̀ wá. Ẹ̀mí tí inú bá bẹ̀ gbọ́rọ̀ wá o. Àyídó borí tàbà ọmọ yìí lọ bàtà. Àyídó borí tàbà sókè o, ẹ wá gbọ́. Àyídó borí tàbà sókè o, yá ẹ súnmọ́ bí àsìkò bẹ́ẹ̀ tó tẹ̀ ó gbẹ̀kan. Àsìkò bẹ́ẹ̀ tó tẹ̀ ó gbẹ̀kan o. Àyídó bàbá ọ̀yìnbó máa bá. Kíní kan bẹ tí mo fẹ́ kẹ́ mọ̀ àyídó borí. Ọ̀rọ̀ rẹ̀ là ń gbé orí balẹ̀ o. Ọmọdé lágbàlagbà ẹ jẹ́ ká jọ jẹ́. Òṣìkà onílọ́lá lájìyà o. Bó bá ti ń ṣe tẹ́lẹ̀ ó jẹ́ lọ jáwọ́. Ẹni ṣe rere kò ì tí ì rohùn gbà tán o. Dele tàṣí òṣìkà panilẹ́kùn jayé. Fèrè ló pé ọ̀tá fà sókè má tàfà mọ́ o. Yá ìwà padà o, kọjọ́ ayé rẹ̀ lè dá o. Má ṣe kà mọ́. Fèrè ló pé ọ̀tá fà sókè má tàfà mọ́ o. Gbọ́ yá ìwà padà o, kọjọ́ ayé rẹ̀ lè dá o. Má ṣe kà mọ́. Ọjọ́ kan ń bọ̀ sínú adìlẹ̀ lẹ́yìn àtúnṣu jẹ́ yá ìwà padà o, kọjọ́ ayé rẹ̀ lè dá o. Àyídó borí tàbà sókè o, ọ̀yà gbọ́. Àyídó borí tàbà sókè o.
ẹ̀mí tí inú sílẹ̀ gbọ́rọ̀ wá ẹ̀mí tí inú balẹ̀ sọ̀rọ̀ wá o ayídógó ìtàpá ọmọ yìí ló máa bá. ayídógó ìtàpá sókè o ẹ wá gbọ́ ayídógó ìtàpá sókè o yá ẹ súnmọ́ bí ẹ̀mí tí inú lẹ̀ gbọ́rọ̀ wá ẹ̀mí tí inú balẹ̀ gbọ́rọ̀ wá o ayídógó ìtàpá ọmọ yìí ló máa bá. àwọn ará bíyàn láwọn ògbè míyàn àwọn láwọn ṣe. ẹ kò máa ń easy náà tí wọn bá bẹ̀rẹ̀ iṣẹ́ bẹ́ẹ̀ kò máa easy. ọkùnrin Badmus ẹ kú kalẹ̀. ìyá wa. ẹ má bínú pé mi nílé ẹ àtẹ́ǹtì yín mo ti fẹ́ jáde tẹ́lẹ̀tẹ́lẹ̀ kẹ́ tó dé àbí màá ṣì bá yín. ilé mi bó bàbá mi àríra lọ́la. ẹ má bínú àti pé mo fẹ́ mú ọmọ yín sáré ṣerun ẹ̀. wá o ìdàpọ̀ ó nìyẹn ọjà ló ń lọ ní kó gbogbo ẹ̀ sọ́rùn ló ti gbogbo ẹ̀ kẹ̀kẹ́kẹ́. kí ni mo wọ̀ ń sìn. èyí tó wọ̀ ẹ́ kọ́ ó bá jẹ́ mi ni bí o gbọ́dọ̀ so kíní wọ́rùn rárá ẹ tún lọ àbí ẹ ṣe kíní kan àbí. ẹ má bínú ẹ ṣáàjẹ́ pé mi sáré lọ bí tí mo lọ. ó dàbọ̀ sá o. ẹ má pẹ́ o rí ara ilé ẹ. ara ilé mi wò. tó sì ní kí ló ṣe. ló bá dé dọ́dọ̀ mi ṣá Badmus ò mọ nǹkan tó ṣẹlẹ̀ ǹjẹ́ kí ló dé àwílò àwíbọ̀ ìṣàwọ́ mà ló ń lóyún wọn ni fún ta ni fún ẹ of course ká ló ń jẹ́ fún ẹ of course ìlú bo ló ń jẹ́ bẹ́ẹ̀ olóyún fún mi ṣé mi àti ẹjọ́ sọ̀rọ̀ oyún ni inú bí mi mo sọ̀rọ̀ burúkú sí mo kí fún bí ẹgbẹ́. ó kí fún bí ẹgbẹ́. ó tọ́ ni. ó wá ti bínú lọ ń tiẹ̀. ó bínú lọ o lẹ́yìn sùkàdí ẹ̀fọ́. lẹ́yìn sùkàdí ẹ̀fọ́ òdodo ọ̀rọ̀. ó ṣe nísìnyí bó ṣe wá lọ yẹn nǹkan tó fẹ́ kó ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀. ìṣọ̀lá òde ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé ṣe ló mọ̀ mí. kí ni. ìgbà wo ni mo ríṣẹ́ iná ìgbà wo ni mo bẹ̀rẹ̀ iṣẹ́ tójú oyún ni màá fi pàdé ẹ̀. it takes two to tango kò easy àwọn méjèèjì àná láti jọ agree ni we have to we have to reach an agreement. ó ṣe ọpọlọ ìbà ọpọlọ èmi tó bá jẹ́rú èmi ni màá rọra fà mọ́ra èèyàn tán èmi Ìṣọ̀lá Àdé kò sí olúwa ẹ̀ ọpọlọ ń jà ní gbogbo oríṣiríṣi ẹ̀ ló wà lọ́wọ́ mi. kí ni màá ṣe báyìí. jẹ́ fún ẹ lọ́pọlọ wá. màá gbà ẹ pín mi lọ́pọlọ. ọpọlọ ní ọpọlọ plus. ọpọlọ ní. mo dẹ̀ ti sọ fún ẹ tó o láti dé wọ́ọ̀nù tíwà àti Badmus tẹ́tí ṣe gúlégúlégúlé kiri ilẹ̀ ni mo ti mọ̀ pé bọ̀bọ̀ yẹn kò ní kàn án ṣe fàwọ́rajà ní anyway ìyẹn ti lọ ìwọ ní tèmi kí ni solution báyìí. mo ṣàmọ̀ pé láti ilẹ̀ mi ì nílò mi so bọ̀bọ̀ Badmus yẹn. mi ti ẹ̀ lè ṣe wí yẹn mi lè ṣe o mi lè ṣe tí má lọ ṣe tí má lọ kún kọ́ ò ní kú o má jẹ́ kí n parọ́ fún ẹ o àbá tí Badmus mú wá yẹn gan-an lèmi náà fara mọ́ sórí orí oyún inú ẹ̀ yìí a máa lọ ṣe ni ṣó mọ òwe àwọn àgbà tó sọ wípé tí ilé kan bá ń tòrò ọmọ àlebẹ̀ ni ò tí ì dàgbà o wàá yọ oyún inú ẹ̀ yìí kó lè rí ọ̀nà lọ ṣó ń gbọ́ mi ìbí dùn màá tún lọ sọ́dọ̀ Badmus
màá tún lọ bẹ̀ bóyá o máa gbọ́ ó tẹ̀lé òun fẹ́ kó tẹ̀lé òun gbà màá tẹ̀ tún sì lọ bá lẹ́lẹ́kejì ni. You have your future ahead of you. Wàá yọ oyún inú yìí wàá ẹ̀ṣẹ̀ wá tún ra mú sí ọ̀rọ̀ ayé ẹ̀ bọ́bọ́ bá mọ̀ sí ẹ fàwọ́rájà ni kò ní fẹ́ ẹ wo mo mọ dókítà tó dáa tó yẹ pé abẹ́ ẹ ṣe tí nǹkan kan ò ní ṣe ẹ́ ò ní kú wàá wà very okay. ṣé ti bọ́ sí mi lẹ́nu ó fara mọ́ ó ṣe máa wọ̀ nǹkan kan ò ní ṣe ẹ́. ọ̀rẹ́ mi ẹ̀ mọ̀ láti tètè attempt sí ṣe wọ́n ní ilé èèyàn ló ti máa ń jẹ èkúté onídòdó Tósìn mo fi Ọlọ́run bẹ̀ má bínú nǹkan tó ṣẹlẹ̀ ní ọjọ́ yẹn ṣorí kò sí ẹni tán lè wá nà án lẹ̀ fún bẹ́ẹ̀ yẹn lóòótọ́ tí ò ní wọ̀ lára òun ló jẹ́ kí n react bẹ́ẹ̀ yẹn I never meant to do that mi ò mí ìnẹ́ o mo fọlọ́run bẹ̀ jọ ṣùgbọ́n torí Ọlọ́run kò sí ní òótọ́ ni mo ń sọ fún ẹ I love you so much so dearly. Badmus ìjọ yìí kan bóyá sọ yìí ó yà mí lẹ́nu mọ́ ò pé ṣé kìí ṣe Badmus tèmi lè mọ̀ pé bó dẹ̀ ṣe fáríya bó ṣe yarí pé nǹkan kan bẹ́ẹ̀ ojú gbogbo ẹ̀ lọ́nà ìwọ náà ni wọ́n ṣe pé mi padà ó ti tán ní tẹ́wọ̀n ọwọ́ tèmi ò ló ti tán ní mi yìí wọ́n ti pé ó ṣì wà ń bẹ́ ṣe. àwọn ọmọ tó ń kéèkì dáadáa ó ń yí àkàlù ní owó wẹ́wẹ́ àwọn kọ́ìsì yẹn bá ṣe African scanning fún ẹ bá mi lẹ́gbẹ̀ẹ́ báyìí tó bá ti lè yíra báyìí máa ti wọ́n pé yé obìnrin rẹ̀ ó ọkùnrin ni jẹ́ délé ayé náà. ọkùnrin ìdílé tó dé bó ti ẹ̀ ṣe ń ṣe gan ẹ ti mọ̀ pé stubborn goat bí bàbá ẹ̀. bàbá ẹ̀ náà stubborn. ó ga o. lọ́kọ̀ wà fọ́gọ̀mọ̀ mi lórí tí mi àyè ìgò báwò. ẹnu lásán ni mo ní ẹnu ni mo ní kí ni kí n fún ẹ tó bá jẹ́ lóòótọ́ ni o. stubborn bí wàhálà ẹ̀wọ̀ àbí Badmus náà kò ní lú ọmọ dúpẹ́ oṣù ló dáná. Dìde sára ibo ló inú ó rẹ jẹ nǹkan kan ṣé kò ń ṣe kó ti máa ṣe ó mú nǹkan kan dúró jẹ́ kí n gbé ẹ lọ sọ ní sùúrù jẹ́ n gbé ẹ lọ sọ sípìtì ní sùúrù mo ní ojú ọkọ sára pamọ́ra Kábírù. Akbar. Allahu Akbar. Assalamu alaikum warahmatullahi.
Ọlọ́run. Ẹ ò rí ilé ayé tẹ̀lé ilẹ̀ rí yìí o. Ẹ mọ̀ Ọlọ́run ọba wa sọ náà Kùránì pé gbogbo wa la kú. Ẹ ò rí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ní ọdún iléyá kan ó fẹ́ lọ kírun. Ànábì ti múra tán ọmọ Ànábì òun náà wá wọlé. Ànábì wa wà níta nínú ọmọ Ànábì wa ọmọ náà wá wò tó rẹwà jù náà aṣọ Ànábì ó wá wo aṣọ òun nígbà tó wo aṣọ náà tán ó wá bọ́ síta. Bàbá ẹ̀ wá rí bàbá ẹ̀ wá ní kó kárí ọmọ dáadáa lọ sínú ilé kó lọ fi fìlà sí. Bọ́mọ náà ṣe wọlé bọ́mọ náà ṣe kú nù. Ànábì wa gbójú sókè ó ní wọ Ọlọ́run ọba ó ṣe eléyìí fún mi nínú ọdún iléyá. Ànábì ló sì gbọ́dọ̀ kírun fún wọn ní yídì. Ànábì bá gbéra ó di yídì. Nígbà tó sọ pé Allahu Akbar báyìí ìrònú ọmọ ẹ̀ ló ń rò kò mọ ohun tó fẹ́ sọ. Ó ṣe bẹ́ẹ̀ títí tó fi dé orí èkeje. Nígbà tó di orí èkeje lọ́lọ́run wá kọ sí pé Ànábì iná àtẹ́ná kàlẹ́kà òsára ìwọ Ànábì mo ti ṣe àbàtà ìdẹ̀ra fún ọ. Fasali li rọ́bìkà kírun fún èmi Ọlọ́run kó o sì dú ẹran. Ẹ̀rí abẹ́ẹ̀rí Ànábì gbà fọlọ́run ni nítorí ìdí èyí bàbá Olúwa tó sì dùkú àtìjẹ́ àti gbogbo àwọn tó jẹ́ bí ẹ̀ àtàwọn tá a bá dúró pàápàá náà ẹ̀jẹ̀ á gbà fọlọ́run. Gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ sí wa pátápátá ẹ jẹ́ ká gbà fọlọ́run torí pé Ọlọ́run ló ní ẹ̀mí òun náà ló sì mú ẹ̀mí náà lọ. A dúpẹ́ fún Ọlọ́run. Ẹ̀rọ tó lọ́rùn o. Ẹ̀rọ tó lọ́rùn o. Ẹ̀rọ ọjọ́ ìkúlẹ̀. Ọlọ́mọdé àlè dúpẹ́. Báwo ni ọ̀rẹ́ kí ni kí fún ẹ? Ó kọ́kọ́. Òde nìyẹn ti ẹ̀ o. Mo ṣàǹṣàlejò mo ti wà òkè. Àwọn ọmọ mi kan. Pọ̀ sí ilé ó jáde. Bímbò tó sì ná má kú náà nìyẹn. Ó kú o. Tó sì kú o. Mo dẹ̀ sọ fún Tósìn títí wípé kó má ṣẹ́yún yẹn oyún ṣíṣẹ́ dangerous. Ṣé ṣẹ́yún ni? Torí ó sọ fún mi pé Badmus ní kóun foyún yẹn lẹ̀. Mímí kí ló wá pa tí ò bá ṣẹ́yún? Ó yé Ọlọ́run mo rò bó ṣẹ́yún. Ó ga ọ kó dé máa wo olórí burúkú Badmus yẹn ó jẹ́ wọ́n kò tí ń tẹ̀lé obìnrin mi káàkiri. Kò ní tẹ̀lé obìnrin mi ìwọ ọmọ Badmus yẹn láti lè ní. Àánú yìí ẹ̀ tiẹ̀ ló ń ṣe mí yóò ní ìyá bó ṣe sọ wúmà yẹn dún ní òwò nìyẹn. Tó bá rí wúmà yẹn sí wúmà tó yẹ kó sanra olómi lára Fatima mọ̀ pé nǹkan bọ́ lára rẹ̀ àánú wúmà yẹn ṣe mí. Kó tí mo ṣe máa ń sọ nìyẹn o bí ọ̀rọ̀ àwa obìnrin ó fàdúrà ó dẹ̀ gbà káwa gangan fúnra wa ká fojú sílẹ̀ ká dẹ̀ mọ nǹkan tá à ń ṣe. Ìfẹ́kọ́ náà ń ṣàánú wa ká ṣàwọn obìnrin ká ṣàmà gbàdúrà ká má ṣe léwọ̀. Àmì o. Màmá tó sìn. Ọlọ́run. Màmá tó sìn tèmi. Ọlọ́run. Níbo? Mo ń bọ̀ láti fi iṣẹ́ bó ṣe gba ibìkan báyìí. Ó kàn ṣáà ń gbọ́ tẹ́lẹ̀ mọ́ pariwo ìṣọ́lá 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 ta nìyẹn. Ló bá di àwọn ẹni lọ apá sọ̀rọ̀ Ọlọ́run àdúró báyìí lájọ sọ̀rọ̀. Pàrọ̀ tó máa dáhùn lórí. Ìwọ àtọ̀rẹ́ ayé lẹ́ ń ṣe ṣé bọ́n ṣe ń ṣe ayé nìyẹn bọ́n ṣe ń ṣe ayé nìyẹn látijọ́ tíṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ kọ́ rẹ̀ má tiẹ̀ dọ́dọ̀ ọ̀hún rárá kó má ṣe kíni pẹ̀lú pé Badmus ò kó dọ́dọ̀ ọ̀hún rárá ìyẹn Badmus náà kó gbádọ̀ ọ̀hún rárá
bẹ́ẹ̀ èmi rí wọn àwọn ọmọ wọn ò rí mi ṣùgbọ́n ọjọ́ kan tí mò ń jáde pẹ̀lú Ronke mo rí wọn lẹ́gbẹ̀ẹ́ títì mo yá gbójú mi sẹ́gbẹ̀ẹ́ wọn fi kọjá lọ kí ló dé ìwọ ni sọ̀rọ̀ báyìí wọ́n mọ Yorùbá wọn ní jọ́ wo ni náà ó jọ ọdún mẹ́wàá tíṣẹ̀lẹ̀ ẹ ti ṣẹlẹ̀ wọn ní àkùtẹ̀lẹ̀ jẹ́kátẹ́kùn fẹ́ sí. lẹ́yìn ọdún mẹ́wàá. bẹ́ẹ̀ni ó tún ti ń gbóbìnrin mi káàkiri àkókò mọ̀ ntọ́ máa fi gbẹ̀yìn ẹ̀ nìyẹn mo yá fojú sẹ́gbẹ̀ẹ́ títí ìyá fi lọ. lẹ́yìn ọdún mélòó. lẹ́yìn ọdún mẹ́wàá tó ṣẹlẹ̀. so tí èèyàn kan bá kú ayé gbọ́dọ̀ dákẹ́ síbẹ̀ yẹn ó gbọ́dọ̀ fẹ́ lómi mọ́. máa yọjú máa lọ wò wọ́n mo bí sí ni kò ṣáà bá mi bẹ̀ wọ́n ṣá. mo ṣáà ní kọ́ má bínú. a mọ̀ pé ọ̀rọ̀ yìí ó dùn àmọ́ àfẹ́kẹ́ faraya ju bó ṣe yẹ lọ a kò wá pàrọwà fún yín ni pé àdúrà tẹ́ máa gbà ni pé àwọn àbúrò tó kù lẹ́yìn tó sì kàn dirú kàn dìgbà fún yín kí nǹkan kan má ṣe wọ́n mọ́mí ẹ má ké. mọ́mí mi ò ṣàlàyé bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí mọ́mí ẹ má sunkún mọ́ kò sẹ́ni tí ó mọ̀ pé ó dùn yín Ọlọ́run ní jẹ́ kẹ́ sunkún alẹ́ o mọ́mí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo fẹ́ kẹ́ rí pé tẹ́ bá ti ń wo àwa yìí nù ìgbà wípé ọmọ yín lẹ̀ ń rí a jẹ máa ṣe bí ọmọ fún yín. jọ̀ọ́ torí Ọlọ́run mọ́mí tẹ́ bá ti sunkún mẹ́ta ẹni ò máa sunkún ẹni ò máa sunkún ẹ ti ń sun ẹni ò sunkún ẹni máa sunkún ni. ẹbí kò ṣe ọ̀dọ́ pàtó sí ṣùgbọ́n lóun fúnra rẹ̀ ló mú tó sí lọ mi ò lè sunkún mi ò sunkún nǹkan tí mo kàn mọ́ ní pé tó bá jẹ́ pé èèyàn lọ́wọ́ nínú ikú tó sì ọ̀rọ̀ olúwẹ̀ dàbí tẹ́tọ́ ta ọfà sókè tó yí odó borí ni tí ọba yẹn yóò bá rí ọrùn wo mi ò sunkún ọmọ yẹn má kí wọn náà ó jọ ṣé mo bá wọn. Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Ẹ jókòó, ẹ ṣe, ẹ kú iṣẹ́ Olúwa. Olúwa ṣagbára náà. Àmín. Alàgbà Badmus, kí ló dé tí àárín nílé ìjọsìn yẹn lọ́jọ́ mẹ́ta yìí? Ẹ má bínú sà, iṣẹ́ ló dàbẹ̀ ni pé ó gbòòrò kanjú díẹ̀. Mo bí sí ni. Jésù Kristi á máa pa àlọ́ àti ààbò yín. Àmín o. Alàgbà, bí mo ṣe ń gba àdúrà yìí lọ, wọ́n fi hàn mí wípé ìdílé yìí láti máa ṣọ́ra gidigidi. Bákan náà wọ́n láti máa gbàdúrà nítorí ewu ní ọjọ́ iwájú. Níbí ni wọ́n fi hàn mí dé àlàáfíà.
ẹ ṣe Ọlọ́run á sọ agbára dọ̀tun kí ni kí wọ́n fi ṣe àlejò yín sá. mo wà òkè báyìí bó tiẹ̀ jẹ́ mineral bó jẹ́ soft mo wà òkè kára àwọn máa retí ní sáfíìsì torí àmúra fún àjọ̀dún ọdún yìí. ṣé kò sí wàhálà. Olódùmarè fún ọmọdé jòjòló tí Olúwa fi ta ìdílé ìlọ́rẹ Olúwa yóò dá ọmọ náà sí o. Àmín. Bàbá ọmọ ẹ jọ orúkọ wo ni ẹ fẹ́ sọ ọmọ. ṣe sá. ẹ máa ka orúkọ náà tẹ̀lé mi báyìí pé Ayọ̀túndé. Ayọ̀túndé. Ayọ̀ọ́lá. Ayọ̀ọ́lá. Àkàndé. Àkàndé. Ọmọ Badmus. Ọmọ Badmus. Olúwa yóò dá ọmọ náà sí. Àmín Jésù. Olúwa yóò bá ìdílé yìí wò. Àmín. Ẹ jọ̀ọ́ ó ṣe pàtàkì púpọ̀. Mo rọ̀ yín ní ọ̀sán àti ní òru kí ẹ máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ ọmọ náà. Olúwa yóò dá ọmọ náà sí. Àmín. Ẹ jẹ́ ká gbàdúrà. Ní orúkọ Jésù. Bàjẹ́ ń ṣeré o, má kú. Amúnibú ni ẹ̀rọ bí yẹ. Látijọ́ tí ìyá mi ti bí mi fún bàbá mi, mi mọ̀ pé mo rìn dì. Ìjọ́ tí mo mú ẹ lọ sí síríìtì àwọn àti ìyàbọ̀ ni mo tó mọ̀ pé ọ̀dẹ̀ ni mí. Nítorí ẹ̀dẹ̀ ni. Lọ́lọ́ sọ pé ọ̀dẹ̀ tó má dẹ̀ lọ ọ̀bọ̀ ń pọ̀pọ̀ kù pẹ́ kí ní kan má ti jábọ́ lọ́wọ́ rí. Ìwọ iná ló ń kó tiẹ̀ báyọ̀ ló ṣì alára kà gbà. Dáhùn tó wálé ayé wa jẹ. Gbà. Má jẹ́ o. Èkó ń ṣe pé màmá bọ̀ tún fún ẹ lóde màmá bò sí fúnra ni. ń gbọ́ mọ̀ọ́tọ́. Ibo. Ìbẹ́tì.
kí ni fi ṣe ọlọ́run ní ìbá tèèyàn jẹ́ ní ìbí kí tèèyàn má dára nígbà tí mo lóyún ọmọ mi rìn lóhùn ohun ọ̀sán gangan mi ìdẹ̀rìn lọ́gànjọ́ kí ló wá dé tọ́wọ́ abirùn fi wá yà lọ́dọ̀ mi. Ọlọ́run mi ò mọ̀ pé ṣe mi ìtọ́rọ́ lù eléyìí mi ìtọ́rọ́ ọmọ àgbẹ̀pamọ́ bá lè jò bọ̀ mi ìtọ́rọ́ ọmọ tí ó ṣe lè wọ̀ láwùjọ. Ó dẹ̀ ti tó bí 2-3 days ago tí mo ti notice kìíní ẹ̀. Àdẹ̀ ń bá ní gbé ká má mọ̀ wá ara ẹni. Even mo ṣáájú ẹ̀ débi ilé ni. Tẹ́lẹ̀ kò dẹ̀ rí bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀. Ìṣọlá, èèyàn kan gbọ́dọ̀ sọ wípé ayé sú òun torí pé èèyàn ọmọ bọ́ọ̀hún yẹn gan ṣe rí. Ó rẹ̀ mí. Kí ló dé? Ó rẹ̀ mí. Ìṣọlá ó rẹ̀ mí. Kí ló ṣẹlẹ̀? Lórí ọ̀rọ̀ ọmọ mi náà ni. Ọmọ wo? Ọmọ kan ṣo tí mò ń náwó lé lórí látọjọ́ yìí náà ni tí òun kò já síbi kankan. Wọ́n ní ìlẹ̀kẹ̀ má já síbi má já síta ìlẹ̀kẹ̀ má já sí ìlẹ̀kẹ̀ ilé ìtàn kọ̀ ṣàkó já síbi kankan. Kàkà kó sàn lára ìyá àjẹ́ ó kàn fọmọ ẹ̀bùbìnrin ni. Ọmọ rẹ̀ wọ́n ti change nígbà kan ni. Kò ṣe o. Kò change o. Ìfàṣẹ ló ń burú jù bẹ́ẹ̀ lọ. Ó rí pé tó bá wà òkiri ni mò ń gbé pamọ́ ni. Màá rò pé bóyá ó wà ní daycare ni. Daycare. Bàbá gbé dé daycare àwọn àríjẹ́kẹ̀ wọn nígbà. Ó ní kó aṣọ́kọ ni. Wo kò lórúkọ méjì abirùn ni. Abirùn, okay wait. Nígbà tẹ́ ẹ fẹ́ fẹ́ra àti màmá wọn ẹ̀, ǹjẹ́ tẹ ìyẹ genotype yín wò rárá? Genotype. Ẹni mélòó ló ń ṣe genotype kan tó fẹ́ yàn? Ta ló ń yẹ genotype òkú tó lọ mọ́ níyàwó? Ẹni mélòó ló ń ṣe yẹn? Ìlú òyìnbó ní gbogbo àkọ́kọ́ ṣe lé àṣetàn tí ò bá di kàráǹgìdá ẹni mélòó ló ń wá genotype káàkiri? So ẹ yẹ wò rárá. Nígbà tẹ́ kì í ṣe literate. Ó ga o. Wẹ́ tó bá jẹ́ báyẹn ni, ṣé o ò ní sọ pọ́rọ̀ tí mo fẹ́ sọ yìí ó rùn létí? Torí tí ó bá ti dàbí ẹni pé èèyàn méjì fẹ́ra wọn tẹ́jọ́ ẹ̀ wọn ò jọra wọn. Torí ẹ̀jẹ̀ bó ṣe wà yẹn oríṣiríṣi. Tẹ́jọ́ ò bá dẹ̀ ti jọra wọn báyẹn, ó fẹ́ ta kéèyàn lọ fẹ́yàwó mi o. Wà náà ṣé o rò yìí pé ọ̀rọ̀ ìyàwó ni ọ̀rọ̀ mi kàn lọ́wọ́ tí mo wà yìí ṣá? Ó ní tọrọ ẹ̀kan nìyẹn. Lẹ́mìí. A máa di mẹ́ta nìyẹn. Mẹ́ta. Ta ni kẹta? Kí ló ń sọ yìí? Tó sì tó kú kọ́. Tó sì wò. Tó sì wò ló. Ọdún wo nìyẹn? Ó ṣe lè ká ó fẹ́ máa fi ẹni tó ti kú láti gbà wo. Ó fẹ́ máa ka òkú mọ́ alààyè. Ọkọ òkú níwọ ni. Méjì ni. Tó bá fẹ́ mi nsìn méjì náà máa kà fún ẹ. Méjì ló fẹ́. Tó bá ti fẹ́ kan sí nsìn ló máa bímọ tí ò ń ṣe disabled fún ẹ. Méjì nìyẹn máa kà fún ẹ ní 1, 2. Ó tọ̀nà. Ìyàwó méjì ò dẹ̀ pọ̀jù fúnrú wáyé. Kò tí pọ̀jù fúnrú wáyé. Even tí ó bá yẹ pé mo wojú ẹ, màá tún ti là á. Máa wojú mi là á. Là á. Ìwọ ti wà lórí ẹyọ kan, a ti ń bá ẹ sọ́run ní kí n má wojú ẹ. Kí n máa là á. Àwọn bí ẹ ṣáda. Bàjẹ́ sí mi o, má fún wa lọ́mọ, bàjẹ́ sí mi. Bàjẹ́ sí mi o, má fún wa lọ́mọ, bàjẹ́ sí mi.
Sorry for the embarrassment. What's the problem? Ẹ má bínú. Ṣe rí àwọn ọmọ yẹn mi ò rán wọn ní tíátà tán lọ ń ṣe ní skul yẹn. Ẹ ṣe tíátà ní skul yín, ẹ tún padà wá sínú ilé, ẹ tún máa fi yẹn ṣe kíní ní àárín sitting room. Ẹ jọ ẹ jókòó ilé mi rẹ dé yìí o. It's very nice. Bẹ́ẹ̀ ni ilé mi yọ. It's very nice. Ibi tá a ra ń pè wá pamọ́ sí ìlú. Kí ni kọ́ fún yín? Ẹ má ṣe yọ̀nù. Ṣé rí mo pa ní kí wọ́n mọ bílíìnì mi? Next time máa farabalẹ̀ wá àdánù padà. Ṣé mo fẹ́ tètè máa lọ nítorí ìmọ̀ pé nígbà tá a bọ̀ lẹ́ẹ̀kan àpàdé ó lọ káàkiri káàkiri. So ẹ jẹ́ kí tètè máa lọ sá. Bàṣà rí lọ́la. Lágbára Ọlọ́run. Ẹ ṣé lọ. Thank you very much. Thank you very much. Ẹ ṣé gan ni o. Mo dúpẹ́ o. Ó dàárọ̀. Ẹ ṣé o. Àwọn ìyá. Inú olùwò ṣoṣo ló dá lọ́lá tó tó yìí. Èyí tí mo tiẹ̀ fẹ́ rà fún yẹn tún lè jẹ́lé lọ mi ò rí yẹn ń bẹ̀ mọ́ ni. Really? Around the same. As soon as tán bá sọ pé ó ti wà báyìí náà ni màá rà fún ẹ. Pàtúrà ẹ̀ náà fún mi. Màá rà fún ẹ. Ṣé kò wá ti ní pọ̀ jù? Pọ̀ jù kẹ̀. Handset mẹ́ta ni mo fẹ́ kó ní. Wàá gba MTN sí kan, wàá gba Econet sí kan, wàá gba Nitel sí kan. Màá wá bẹ̀rẹ̀ ra basket tó máa fi máa rù káàkiri. Èmi ò fẹ́ yọkọ̀ ètò tó. Ṣé ẹ̀kọ́ ti tó ni? Èmi rò pé kọ́ọ̀lù mẹ́rin èèyàn lè gbọ́ lẹ́ẹ̀kan náà ní ìjọba. Ọ̀pọ̀ ìdìṣà. Kí ni wọ́n wá jẹ kó tó sùn báyìí? Wọ́n á ti ṣe oúnjẹ fún mi lé. My dear. Sùn bí náà. Mo láti lọ sílé. Ṣé bí wàá lè sọ fún ìyá lẹ́yìn pé bíbá yìí lọ sùn? Ìdágbére rárá. Ìdágbére máa fẹ́ lọ sílé àti pé ó rẹ̀ mí. Ṣé mo máa kàn sùn yìí, máa kàn useless dànù. Bọ́ ò lè lọ bẹ́ẹ̀ yẹn náà. Ò lè lọ bẹ́ẹ̀ yẹn. Wàá kò wọn lè just like that. Ò lè lọ bẹ́ẹ̀ yẹn jọ. Ò lè lọ bẹ́ẹ̀ yẹn. Bẹ́ẹ̀ta. Wàá gbọ́ pé ìrẹ̀lẹ̀ bẹ́ẹ̀. Káàbọ̀. Kí ló tẹ̀ wálé lánàá? Ẹ má bínú. Èmi àti àwọn ọ̀rẹ́ mi á jáde lọ́dún kan. Ẹ wá lè sọ pé ní wálé àbí kí ọlọ́yàn wálé pẹ́ ní wálé. Ọ̀tọ̀ ni ó yẹ kí n lè ṣe. Ọkàn mi fò ní. Ọkọ yín fò pé fi ìyàwó sílé pẹ̀lú ọmọ. Dádì Túndé.
ṣó ti yé yín ẹ̀yin ẹ wo aago tó lù ẹ sùn ibì kan ẹ jí wálé aago 12 ló kọjá yìí náà. kí ni ìyàtọ̀ ní pé mo dé láago 12 láti pé mo tètè jí dé kì í ṣe inú ilé náà ni mo ń bọ̀ ni. ó dáa kí lẹ máa jẹ. mi ò jẹ ọkàn. ẹ jẹ kankan mo rò pé ti jẹ́ omi tẹ́ ẹ ti ń bọ̀. níbo ló ti ń bọ̀ níbo ló ti ń bọ̀ ṣé o máa dé ìwọ ọmọbìnrin yìí torí tó bá ti fẹ́ gbèsè ẹ dé mo mọ ibi tó ti máa ń bẹ̀rẹ̀ o mi ò fẹ́ wàhálà mẹ́rin mi o. ó dáa mo ti gbọ́ ọlọ́wọ́n afọlágbára yín sùn ṣá ṣó ti yé yín ọlọ́wọ́n afọlágbára yín sùn. bó o bá yẹ ẹwà mú àti wá àtọmọ ẹwà ló wọ́n sí. Hello? Yes? Yeah, speaking. Èmi ni sẹ́. That's good. Yeah, ẹ ṣé o. Kò burú. Immediately tèmi náà bá ti ṣe nǹkan tí mò ń ṣe ń bí ẹ̀sìn, màá pàdé lọ́sítù. Ẹ ṣé. No, ibi kíní ibi wardrobe yẹn ni mo. All right. Thank you. Ẹ ṣé. Right away, màmá bọ̀ nísìn. Ẹ ṣeun. Okay. Hello? Ta ni ẹ? Bàbá o. Ẹ mọ̀. Ya. Ntòsíṣe náà kì í ṣe nǹkan bàbàrà ọ̀rọ̀ pẹ̀lú ní ìbọn. Áwù bá a ti wà yìí kò sọ́mọ tàbí ń lé wa gbogbo wọn ọmọ ọkọ ni àbí máa lè rí ìran bàbá wa orí adé ni kì í sùn ta. Áwù ọ́ ṣe bí máa kà síta tó bí kà sílé tó wà ní fi wọ́n ara wọn. Áwù wọ́n yìí ṣe bẹ́ẹ̀ lé tí a o. Ni mo fi wá bí ọ́ sìn ní pé kí ló lè fà tó fi ṣe bẹ́ẹ̀. Ọ́ sì mú wọn mọ́ra wọn. Áwù. Ẹ ṣé sà. Ṣé rí ẹ̀yin lẹ bí mi ẹ̀yin ni bàbá mi. Ṣé ròyìn pé torí tí n bá máa gbọ́ yín yé ń tẹ̀ ń sọ fún mi ni wípé kí àtìyàwó tó wà ń ta o àti èyí tó wà lé o kán jọ máa gbé pọ̀. Kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ dẹ̀ ròyìn pé kò léwu díẹ̀. Ẹ̀yin bàbá wa lè máa ń pòwe kan ẹni òrìṣà jẹ́ ń pé méjì obìnrin kì í dénú. Báwo ni mo ṣe fẹ́ ṣe báwo ni mo ṣe fẹ́ sọ. Wo pẹ̀lẹ́ mi ò bẹ̀ àyìnbàkà lọ́dọ̀ ọ̀la
má parọ́ fún ọ wò má bàbá wa ní kò ṣe ní rí àìtún kó dé sí i tó ti ìdánwò ìwọ kì í má lè mú un wálé náà kí ìyáálé ọ wá sọ wípé òun ọ̀fẹ́ káwọ̀ wá ṣẹ̀ṣẹ̀ mọ́ ní tábẹ́lú sí i àìjẹ́ mọ́ fẹ́ lọ bẹ́ẹ̀. àìmọ̀kan ní ń dà wọ́n láàmú tó a jẹ́ pé ti àti mú wọn ara wọn ní ń bọ̀ lẹ́rù wọ́n fi dá wà bàbá rẹ̀ kó wá fọ̀rọ̀ sí alẹ́ nu tèmi ní pé mú ọjọ́ kan pé ìjọba ìka wa kà kó fi ókù lọ́lọ́ọ̀lọ́ ọlọ́run yanjú rẹ̀. gbogbo àwọn tí ò tó ọ èyí sàṣọmọdé ní ẹ lóbìnrin méjì mẹ́ta kí ló dé ó kéré obìnrin méjì fẹ́. mùtíù nu mùtíù ẹlẹ́mọ̀ rẹ̀. sọ́tò òun lọ́dún rẹ̀ ìyàwó mẹ́ta nù ló ń fẹ́ òun kan náà ló ń fẹ́ yàbọ̀ òun kan náà ló ń fẹ́ usálé òun kan náà ló ń fẹ́ nọ́tíkà ọmọ kékeré nù tí ò tó. ó ní kó o gbé oúnjẹ mi wá. nǹkan tí mò ń bi yín léèrè ní kẹ́ dá mi lóhùn. kí ló ń bí mi. ṣé lóòótọ́ ni Mr. Badmus fún yàn lóyún sí tàbí irọ́ ni. ìyẹn ni oúnjẹ tí mo ní kó fún mi. nǹkan tí mò ń bi ní kẹ́ dá mi lóhùn sẹ́. ní kíni. ó fún yàn lóyún àbí kò fún yàn lóyún. fún mi lóúnjẹ. mi ní fún yín lóúnjẹ tẹ́ ẹ̀ bá dá mi lóhùn o. wàláì tàlà ọlọ́wọ́n bá ń gbọ́. ayé ń ṣe ẹ̀ nà. ayé ò ṣe èmi o ayé lè máa ṣe yín. Mr. Badmus fún yàn lóyún sí tàbí kò fún yàn lóyún. ó dá ó fún yàn lóyún. ó fún yàn lóyún. Mr. Badmus fún yàn lóyún. ṣé ó tán kùrùkẹrẹ ọ̀rẹ́ mi irú ń ro níborùn. Mr. Badmus lè fún yàn lóyún síta definitely ìwọ gan wà á ti fẹ́ yàwó síta. mo rò pé sẹ́ǹsì ẹ ò ṣiṣẹ́. sẹ́ǹsì mi ń ṣiṣẹ́. sẹ́ǹsì ẹ ò ṣiṣẹ́. ọpọlọ mi ń ṣiṣẹ́ kò sí nǹkan tó ṣe mí. èmi ló. ìwọ ló já fi ṣe fún. ní kí ni já fi ṣe fún. ìwọ ló já fi ṣe fún ẹ̀yin onírànú onírìnkùn. ẹ̀yin obìnrin yẹn alákòóbá mà ní. ìwọ gangan la alákòóbá. alákòóbá mà ní. bí mo ṣe wà mi ò gbádùn o. èmi gan ò gbádùn. mi ò gbádùn o. èmi náà gba abẹ́rẹ́ mi pé. wàá lu ẹ bí alẹ́. lu mi á lu mi. adé lu mi lu mi á yẹ. ìyá tó lé akọ sí ọ̀bọ táwọn ní. ká sì ta kìnìún pápápá kó kálukú ọkọ rí ibi tí ó lọ. Mami ẹ fúta ni. ilé aya mi ẹ ra o. Ẹ bá kọ́ta bọ̀ lọ́dọ̀. ìyá ọkọ rẹ ni ọmọ bọ̀ ní. ìyá tó lé ìwọ ni àwa bá sọ̀rọ̀ lónìí. àbá pọ̀ jù báyìí lọ. wọn gbọ́dọ̀ mi ò sí nílé bàbá akọ́sẹ́ ó lóun lọ Abẹ́òkúta kó ló ń sòkò yẹ kọ́lọ̀ wọn kò díje yọ ọ̀hún tọ́ra wa méjèèjì lọ yá wà mẹ́ta ọwọ́ ní kémi ọwọ́ àyẹ̀kú ọ̀rọ̀ pé ntí mo bá ti sọ kò fara mọ́. ọlọ́run ó wo mẹ́ gbogbo gbàsó ọmọ rẹ bá jiná alẹ́ ní ìdí ẹ̀rù ní ilé ọ̀dì ẹ̀rù ọ̀tọ̀sẹ̀ lẹ̀ ọ̀jẹ̀mú ọmọ. ọ̀rọ̀ tó délẹ̀ yìí ọgbà bẹ́ẹ̀ abẹ́ ọ̀gbọ́n ó tó jọ mẹ́ta títí ń ṣe wùn ẹ̀rẹ̀ lábẹ́nú ńgbà mo wá gbọ́ mu ní ẹ sì ń sọ̀rọ̀ báyìí ẹ sì ń ṣe yan bí ọkà báyìí kàtàkàtà rú kélé léyìí kò ní torí mi bàjẹ́ wọ ọmọbìnrin tó wà lẹ́gbẹ̀ẹ́ mi lórí ìwọ náà wo obìnrin tó wà lọ́kàn lórí ìyàwó ọkọ rẹ ni o ó sì ti fẹ́ pamọ́ tó jọ mélòó kódà ó ti bímọ fún un mo wá gbọ́ mu ní ẹ má bà ayé jẹ́ wọ́n má sọ ọ́ dà jẹ́ wọ́n ti lé ọlọ́wọ́ lọ́ọ̀fẹ́ náà ọgbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ mo sì lè mú pàkínù mo bá mú bọ̀ ní agbára Ọlọ́run agbára àwọn bàbá wa tọ́sẹ̀ wà lẹ̀ ẹ fi àgbo kan náà ẹ fi rọ̀ mọ́. ẹ dájú ẹ jọ ọ̀rọ̀ yìí ò tí ì yé mi dáadáa ẹ ní ìyàwó Badmus bẹ́ẹ̀ ó dẹ̀ ti bímọ àwọn Badmus ń bọ̀ Badmus ìyàwó ẹ ṣe mámi ẹ ṣe mo dúpẹ́. wá mi ìyá tó lé Yàtúndé níwájú mi.
tiẹ̀ ní sí ọ̀gàn sọ̀rọ̀ fáyì ni ẹ̀jẹ̀ àbànújẹ́. ẹ ní sùúrù ẹ má sọ bẹ́ẹ̀ bàbá ọkọ mi ẹ ní sùúrù. wo ìwọ tiẹ̀ ìwọ ló fíìtì ọmọ wa inú mi dùn sí mo fọwọ́ sí mo fẹsẹ̀ sí bí mo ṣe wá ń bọ́ sọ̀rọ̀ yìí kọ́ wa lọ kó ẹrù ẹ̀ kó o mú ọmọ rẹ ìwọ kó o fún lówó ọkọ̀ tí ó fi kẹ́rù kó o sì bá wáyàrá tó dáa tí ó dé sí inú ilé ìlà ìjọ gbé súlẹ̀ ajẹ́rọ ayé yín. ẹ̀rọ ọ̀tẹ̀ bá wà yìí kékeré lọ́dọ̀ náà wá ẹ mú kan. alhamdulilayi 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 alájà ọba akọni wọn ṣe lọ́lọ́run bá bẹ́ẹ̀ ni ó sì ní ọba fi ní mọ̀nà ẹ̀rọ ọ̀tẹ̀ bá wà yìí ọmọ yín á ní àlàáfíà ṣùgbọ́n á ní owó díẹ̀. àfáàbí èlò ló wà náà rẹ̀. bí ẹgbẹ̀rún márùn-ún. 5,000 ni. bẹ́ẹ̀ ni alájà ṣe ráàlú kọ́tà fẹ́ rà ó pọ̀ mo dẹ̀ fi dání lórí pé tábà ti rà tábà ti ṣe tán tó bá ti lò ọlá iṣẹ́ alábọ́lá kún fàyà kún mo bẹ́ẹ̀ jẹ́ bí ọlọ́run bá ọmọ náà á dìde ara rẹ̀ á dẹ̀ yá. ó dà ẹ ṣé mo dúpẹ́ kò sówó pọ̀ lọ́wọ́ mi bí mo ṣe wà yìí ṣùgbọ́n máa sáré káàkiri ní bí n bá lè padà wà lálẹ́ ní àárọ̀ ọ̀la èmi lè ra kọ́kọ́ jù. ọlọ́run kọ́ àmọ́ ṣe alájà tètè lọ ká lè ṣe pápá pa tẹ́lẹ̀ ìwà tí mo rẹ̀ dé mo fi ọkàn ìbáyìí lọ́la kún báyà kún a ṣe ṣe ẹ ṣe. agbódé rìn gé ẹgbẹ́ kí ló dé. báwo lẹ́yìn obìnrin ṣe máa ń sọ̀rọ̀ báyìí náà ṣé ó lè wà lọ́wọ́ mi kó máa rìn kí n máa gbé mo wà nínú mítìn ní náà kò sí lọ́wọ́ mi mo kàn fílẹ̀ sí ọ́fíìsì mi ni mo ń ṣe mítìn pẹ̀lú àwọn kan. ó dáa. ṣé ò sí kí ló dé. ọjọ́ bàbá yẹn ni mo ti ń bọ̀ ọ́ wọ́n dẹ̀ ní kí n mú 5,000 wá táwọn fẹ́ fi ra àwọn táwọn fẹ́ lù fún ọmọ yẹn kò dẹ̀ sún ọ̀kan lọ́wọ́ mi mo ṣe ní kí n wá bá yín. ẹ ṣé yẹn ló dẹ̀ lè jẹ́ kí n délé sí lálẹ́ tójọ́ ọ́fíìsì ló máa ká mi mọ́. wọ́n fẹ́ lò lé nínú ibẹ̀ náà mo dẹ̀ ti ń bọ̀ èmi ì tí ì délé. well mi ní 5,000 naira lọ́wọ́ báyìí o. ẹ mọ̀ pé tó wà lómi mi ní yọyín lẹ́nu ẹ fún mi náà kí n lọ fún wọn kí n kọ́ ti bá mi ṣe kan tó fẹ́ ṣe fún wọn yẹn. níbo ni mo ti fẹ́ rí àní mi ní 5,000 naira lọ́wọ́. jọ má jẹ́ kí n late I have to get to the secretariat mo ń lọ sí secretariat báyìí mi mo dẹ̀ ní láti débẹ̀ kan tó close. owó wà lọ́wọ́ yín ẹjọ́ ẹ ṣàánú mi náà ẹ ṣàánú mi. wàhálà wà o mi láì kéèyàn máa ṣe báyìí sọ̀rọ̀ tó gbogbo owó tó kù lọ́wọ́ mi owó tí máa fi sanwó skul ọmọ tó gbádùn yẹn ni o òdodo ọ̀rọ̀ ní kọ́ máa sọ òun mi ò ní owó kan tí mo lè waste mọ́ o. ẹ fẹ́ fi sanwó skul ọmọ tó gbádùn. bàbá Túndé. ṣẹ̀ṣẹ̀ ni àwọn ọ̀dà má bínú tó bá jẹ́ pé bí mo ṣe sọ yẹn ọ̀dà má bínú mi ní 5,000 o ṣé kí n máa lọ n fẹ́ dé secretariat kan tó close ṣé kí n máa lọ. tó bá wù ní fẹ́ ṣe. well mi ní 5,000 mi ìfẹ́ fi ẹ́ sórí ìdúró ni. ṣé ògbélé lè fẹ́ tà báyìí. èlò wà lélẹ̀. ṣé yẹn ẹ san 1,500. eléyìí nǹkan o. àǹtí ẹ ti ẹ̀ ṣe sọ̀rọ̀ lórí ilé ìná ká mọ bí tá à ń lọ. bí fẹ́ mọ iye tẹ́ máa ta ni kí n bá lè mọ iye tí màá kó lè ní. kódà ẹ san 1,000 ẹ lè. kò gba 500 ni. ó lè ní ó lè. ẹ bá má sanwó rárá tàbí kẹ́ fún wọn 20 kọ́bọ̀. ìyálé mi mọ́mì wa nígbà wo lẹ wá jẹ ìyá kó ti lè tà anyway kò lè dùn mí fún yín ṣá nígbà tẹ́ ẹ lọ́mọ gidi nílé tó fẹ́ jogún yín tó bá yẹ pé ẹ nírú ẹ ní ẹ ní kwádúró eléyìí síta kẹsọ pé ẹ fẹ́ tà ní 500 naira. ṣó ní pé lórí burúkú ni wọ́n mọ̀ ní àwọn fámìlì ẹ̀ la kò ti lè tà ṣó ti yé ẹ. fámìlì mi wo ló ṣí kí ló pọ̀ inú ọ̀rọ̀ tèmi náà dẹ́mi náà kí ló pọ̀ inú ọ̀rọ̀ tèmi ẹlẹ́sẹ̀ dàgbòrú ìyá kí lẹ gbé kí lẹ jù kí ni mo fẹ́ kí lè ojú sí mi náà ṣé ojú ti ò sọ̀rọ̀ fún ẹ ṣé ó yẹ kó lọ kó àwọn ọjà lè kó lọ kó bẹ̀rẹ̀ sí níta. ọ̀dà àná kí ló pẹ́ pẹ̀lú kan tí mo fẹ́ tà. kí ni ọkàn mi bẹ́ẹ̀.
kó gbọ́ láti ilé yín ìwọ náà tọ́ka sí. èmi ìwọ ẹ ṣe sùúrù ẹ jọ ẹgbẹ́ fi sùúrù lẹ̀. kí ni nǹkan tó wáyé fún mi mẹ́ta lẹ̀ kí lè ẹ máa ń sáṣọ. èmi ẹ máa ń sáṣọ. ẹ ṣe sùúrù. ẹ má jà ara ilé ẹgbà wá o ẹ má jà ara ilé ẹgbà wá o ẹ má jà. Badmus ṣé orí ẹjọ́ ẹ̀wọ́ ẹ̀ ni wọ́n fi sọ ẹ̀ tó bá jó ya kótílétà èmi ò kí ṣe akótílétà tèmi ọkọ dẹ̀ ni mo wá fẹ́ mi ò kí ṣe ọmọ rẹ̀ ṣó ti yẹ mo rò pé o ò láyé ni mo lè ti bẹ́ẹ̀ láyé mo lè sọ ẹ̀kọ́ tó nípa fẹ́fẹ́ ra mo ní mi ò lè bá gbélé pé kò gbalé fún mi mo lọ sọ pé lọ́nà pé kí n má bá gbélé ṣó ti yẹ torí mi ò kí ṣe bájá tẹ rárá kí ni woman kó máa sọ sí ní anyhow ṣé ọmọ ọdọ ẹ ní mí ni torí wọ́n ti fẹ́ mi lé mi ò kí ṣe ọmọ ọdọ ó ti gbọ́ mi ò kí ṣe ọmọ ọdọ ẹ kó jẹ́ lọ pé àrùn àti ẹ̀rọ fi nú ẹ̀ èmi máa lù ú ní o. ṣé wàá dẹ̀ ṣe sùúrù ọ́fíìsì níbí ìnà ó dẹ̀ mọ̀ pé mi kọ́ ni mo nílé iṣẹ́ láríwọ̀ ẹ̀ pọ̀ tó báyìí ṣé bí lẹ́ni mò ń bọ̀ àbí mi ò ní sún lé ni. ọ́fíìsì níbí báyìí tó bá kún nǹkan tó ṣe fún mi nínú ilé mi o ò lè sọ fún mi ọ́fíìsì níbí báyìí ìjà ẹni mò ń gbé ṣó ti yẹ ṣùgbọ́n tí bá dé mo ṣe lọ sí ṣọ́ọ̀bù ni mò ń lọ tí bá dé lẹ́lẹ́ tó bá fọ́ọ̀mù sí i pẹ́rẹ́ màá lù tó yẹ pé ara àwọn kan mo ní kí n wá sọ fún ẹ mo rí bẹ́ẹ̀ tẹ̀. àṣé orí ọ̀fẹ́ ni fún àwọn tí wọ́n bá ní ìyàwó méjì sílé wọ́n dẹ̀ ń tòrò mi dọ̀wọ́ ẹ̀ o. bàjẹ́ ń sinmi o má fún wa lọ́mọ bàjẹ́. ọ̀yà ṣẹ̀ṣẹ̀ ìgbà tí ń gbèlú wọn kí wọ́n máa gbèlú òun sàlẹ̀. àwọn àbá wa ní lọ́ọ̀rì. ọ̀tọ̀ máa ń kọ́ wa ní kéwú. níjọ́ wo lọ wá sọ nígbà ìdí playing ground mo bí ẹni ǹjẹ́ mi ò tún méjì mi fẹ́ máa rí ẹbí sí rí mọ́. ẹ̀sọ̀ bẹ́ẹ̀ níjọ́ kan báyìí ń jẹ́ ti gbàgbé. mo sọ bẹ́ẹ̀ níjọ́ kan báyìí bí a lè ta ọ. fẹ́mi ilé ṣe máa kọjá àbúrò. ọmọ mi bá dà o. ọmọ mi bá dà o. Igbó nílé ẹ̀ igbó. Olórí burúkú olóṣì àwọn ọmọ ọ̀yà. Bẹ́ẹ̀ ni ọmọ ayé lẹ́yìn ẹbí kan bí ẹbí gbà fún yín ìyá gbọ́ ìyá yóò máa kẹ́kù. Ọ̀rẹ́ mi, nǹkan tó ń pọ̀ tó ń ṣe nílé ẹ̀ rí. Kí ni mo wá fẹ́ ṣe? Àwọn abirù tó ń sinú ilé rẹ̀ mo ṣe ń sin wọn nìyẹn. Sọrí sí yo, sọrí sí yo. Ẹ wá jọ ń léra yín káàkiri, ẹ léra yín káàkiri ní sí rúùmù. Kí ló fẹ́ kọjọ pẹ̀lú méjèèjì rere lọ́mọdé pẹ̀lú gbogbo yín náà? Ọ̀rẹ́ mi kí ni wọ́n á fẹ́ ṣe? Kí ni kan tí ó ti sú mi? Iṣẹ́ lè ní máa lọ́ nílé kí n gbé wọn fọ́rọ̀
ní bíngò ṣé yàn máa ń bá bíngò jẹun kí ni ìwọ náà tó sọ yìí. àyà mi ò já. èmi ò ní jáde fún ọ èmi ò ní jáde fún ọ nínú ilé yìí lóòótọ́ mo wá bá wọn ni ṣùgbọ́n mi ò ní jáde fún ọ àwọn ọmọ máa jáde fún ọ kí ló fẹ́ jẹ. mi ò jẹ kankan o ṣàfún mi lómi. wá má fi kọ́ọ̀pù tí o fi ń fún àwọn kinní yẹn ní omi má fi fún mi lómi mu jọ̀ọ́ torí Ọlọ́run. ìwọ náà amúgbó ní ọ̀rẹ́ mi ṣe kán wà lára ẹ̀. bàjẹ́ ń sinmi o má fún wa lọ́mọ bàjẹ́ ń sinmi bàjẹ́ ń sinmi. bí gbogbo ọ̀rọ̀ mi ṣe rí nìyẹn ṣé o wá rí ọkọ̀ rí gangan tí bá gbé gbá báyìí mi mọ̀ pé tí bá gbàwó mi mọ̀ pé mi ì ti ẹjọ́ kankan lójú ẹ̀ nínú ilé ìyàwó gan ní kí ló ṣubú tẹ̀ àgàgà bọ́lá ti ṣe fún mi lọ́mọ tó fún mi yẹn ṣé wá rí ọmọ yìí òun lè rí ẹyin ju ọkọ mi tó bá sọ pé òun fẹ́ jẹ ẹyin ṣùgbọ́n àpò mi àwa kò ṣe dùbúlẹ̀ sí lápá wọn ní gègègègègègè ṣé mi lọ́mọ pé dọmọ yẹn bẹ́ẹ̀ kò ń ṣe mí mo dẹ̀ mọ̀ pé wọ́n mọ́ náà létí mi. so ọmọ yìí sì ní fún ènìyàn ọkọ ẹ̀ báyìí òun lẹ lẹ́yìn ju ẹjẹ́ ọkọ ẹ̀ ọ̀rẹ́ mi Yorùbá bọ̀ wọ́n ní tí a bá ti fi àparí ìṣun àlejò ilé tó lọ nìyẹn Yorùbá kan náà lè lọ sọ pé aláfiṣe ni ló máa ti ṣe ààrẹ ṣòrí tó bá ń ṣẹlẹ̀ sí ẹni ọkọ ẹ̀ yìí fún ara ẹ̀ báyìí náà ni ọba kò mọ́ ọ̀rọ̀ rẹ̀ tó bá pọ́ lọ́rùn yìí ló mọ̀ ọ́ sí dáadáa wàá gbárùkù tí wàá máa sin lójú méjèèjì Ọlọ́run dẹ̀ lójú tí èèyàn ti àgbàdúrà ẹ̀ ó sì jẹ́ pé ilé aláwo náà ni ilé alájò Ọlọ́run ò kájò rárá bìkan tó gbọ́dọ̀ jókòó sínú ilé yìí kí ọmọ kan tọkọ̀ lọ mú wá láti ibìkan ṣá tí ò mọ bí wà á ti ọkọ ẹ̀tẹ́jẹ́ jìṣẹ́ jìyà lórí àti ṣe léyìí kó máa wà kọ̀ọ̀kan ayọ̀ sí ẹ lára ó gbọ́dọ̀ gbárù ẹ̀ fún o. ẹ má fẹjọ́ mi sùnká ẹ má fẹjọ́ mi ṣèké ẹ má fẹjọ́ mi sẹ́ni tí ò fẹ́ràn mi mi ò bá tòrò ṣáà mú aṣọ yẹn tó bá ti tó lè tó lè wá ṣọ́ọ̀lì sí i yáde mi ẹjọ́ ṣe wá jàrá báyìí báyìí ẹ ṣáà rí pọ́nmọ ìsún sílẹ̀ ẹ wàá lè bá mi gbé wọlé anyway ṣá o ẹni tí ò ní irú ẹni ò ní mọ́ di ẹni ish. èmi kú ọkọ ò lẹ́kọ̀ọ́ bóyá wọ́n ti ẹ̀kọ́ egungun ni Yorùbá ni kò yé mi bóyá òde rẹ ni kọ́ ẹni màá fẹ́ kó lọ bójú ẹ̀yìn kó lọ bónú lé yín kó fi mí díwọ̀n ẹni tí mo tó àtẹni tí mo jù lọ àtẹ̀tẹ̀ ni àti ẹ̀jọ̀ jẹ́gbẹ́ kó tó lè mọ̀ bó ṣe máa sọ̀rọ̀ sí mi ìwà aláìlẹ́kọ̀ọ́ mo burúkú yìí. àǹtí ẹ bá tiẹ̀ máa ṣẹ́nu díẹ̀ kù sọ̀rọ̀ sí ìyáálé yín náà. ẹjọ́ sábò la wà á ti dé àgbàrá rárá. wọ́n ti wí bẹ́ẹ̀. ìyàwó dé aya onígbèsè tó fẹ́ jẹ lérun ẹni wọlé mọ́ wọlé orò ìyá tóbi lójọ dájúdájú kì í gbà o. ǹlẹ́ o olóògbé Àyìnlá Ọmọwúrà. ìyá mi nìyẹn o. ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ni àbírùn iṣẹ́ èèyàn máa tẹ̀ níṣẹ́ ẹranko o inú ilé ìṣòwò pàtàkì àtẹ̀ràn báyìí gbogbo èèyàn sọ̀rọ̀ ìwọ náà ń sọ̀rọ̀ ìwọ tó ò rí ilé ọkọ̀ jókòó sí tó yẹ kí gbogbo àwọn olówó àdúgbò yẹn pátápátá ìdílé fi ń lé wọn káàkiri ẹ kú jẹ gbogbo ẹ náà àríbi tẹ ẹ jẹ sí. wá bí sórí bí ọ̀rẹ́ mi ló sọ̀rọ̀ síbẹ̀ yìí ó rí pé ìwọ wọ̀nyí ó pè ó ní ó pè ó ṣó ti yẹ màá dẹ̀ fi wé máa fún fèrè nínú ilé ìlé yìí. ẹ rí ìwé ìṣayà sí i kan back to sender nìkan ló ń bá. èmi orí ẹ̀ ò dáa sásímítẹ̀ sínú ilé yín lélẹ́yìn. ẹlẹ́sẹ̀ dàgbòrú ó ṣọmọ àti ìfowópamọ́ ìfàjẹ́ ohun tó ń ṣe fún mi nìyẹn. ó bá ti sọ fún wa orí onídìí àgbáyé olókùn ló máa lọ ó máa ṣí lẹ́sẹ̀ kú omi báyìí kó lórí ikú ọ̀pẹ ẹlẹ́dúpẹ́lẹ́. ẹgbẹ́ òdùn mi ọ̀rẹ́ mi ó lè ṣe yan mi rẹ́dí àti dáná ọ̀rẹ́ mi bẹ́ẹ̀ ti rẹ́ rí ọ̀rẹ́ mi ojú ẹni tó ń fún ọ ó máa bẹ̀rẹ̀ sí ní tàn owó ìyá ń jẹ ní ọ̀rẹ́ mi. ìyá ń jẹ ó wà sórí wà sọ́run bá oníyà ń jẹ irú ìyàwó ló ń jẹ. kò ń ṣe ìyá owó o kò dẹ̀ ń ṣe ìyá aṣọ. ọmọ kan ṣẹlẹ̀ ilé wa ń jẹ taṣá ló ṣẹlẹ̀ bí ẹ lè máa ṣàfàlà kí nìyẹn ó nínú yàrá wa ni mo máa sùn láti gbà wò fi gbà wò ìwọ ìyá tó ti di oṣù nígbà kí n láyé ó lè sún yàrá yìí ọkọ mi lọ́nà ìra tẹ̀lé mi wọlé àwọn oṣù mú kó wọn á bẹ́ẹ̀mí títí tí nǹkan bíi 3:30 yé
aago mẹ́jọ ló tó jáde nìyàrá yìí. Kí ilé sùn ojú ara mi nípa ṣe ní pàápàá. Péjú òòjọ́ mi. Péjú òòjọ́ mi rárá o. Kí ló dé? Mi ni kò jọ mí ní kọ́lọ̀ tí mo pé wọ́n pupa èmi dúdú àmọ́ yẹ kó lè fi wà jọ mí. Tó yẹn ní pé gbogbo bó ṣe máa ń ṣe pépépépépé ní skul wá lè délé ọkọ̀ tó kó relax báyìí. Ṣé wò mọ̀ pé aláṣẹ ni máa ti ṣe àárẹ̀? Téèyàn bá wà ní ọkùnrin yẹn máa wá solution sọ́ra rẹ̀ ìyá àlẹ́ àlẹ́ ọ̀sán máa wá solution yẹn oníjókòó sójú kan náà. Kí ni ìbá wa ṣe? Iṣẹ́ rẹ̀ ní mẹ́gbàá kí n máa lọ. Àtijẹ́ta yẹn báyìí náà tó bá ṣe díẹ̀ bí ló ń ṣe díẹ̀ lọ, bá ṣe díẹ̀ bí ló ń ṣe díẹ̀ lọ. Náà rí bẹ́ẹ̀. Jáde lọ́pọ̀ ètò jáde. Alọ́sàgbò gbèsè rẹ̀, alọ́sàgbò pàṣọ. Ìyẹn ni jáde. Àníyàn máa wọ solution fún wa. Mo fẹ́ kó n fa ẹ̀fẹ̀ náà ṣàlàyé ọ̀dà bá wá sọ́dọ̀ nìkan tó fi péjú ṣàlàyé fún bàbá ẹ̀lẹ́ mọ̀ àgbà òní tán lórí rẹ̀ kó tó di pọ́nrẹ́ ìfún wa sí ìbàdàn ó ti rí ní ìfún dáadáa gbogbo àwọn iṣẹ́ tẹ̀lé máa ń ṣe fún bó ṣe máa ń jẹ́ àmọ́ ẹnujọ́ mẹ́ta ni mo ní ìṣòro kan tó dẹ̀ jẹ́ bánújẹ́ ọkàn fún mi kan ló fi ní pé kí n wá sí ìbàdàn pé tí bá dé bíbáyìí kò sí nǹkan tí bá bá wá sí bíbáyìí pé ẹ̀rín máa ń jáde dáàdì ẹ̀ wò ọkọ tí mo fẹ́ ni ìyáálé ẹ̀ ni ò jẹ́ kí n gbádùn kẹ́ẹ̀dẹ̀ máa wo kí ni pé mo fẹ́ fẹ́ ọmọkùnrin yìí o ìyáálé náà pẹ̀lú ẹni tó wá bá mi tó ní pé kí n fi ọkọ tó rọ́mọkùnrin yẹn wọ́n lórí àìsíkì wípé ìràwọ̀ èmi àti òun ó bára mu ló fi fẹ́ fi nígbà yìí torí ìgbà tí máa fẹ́ kò ní gá kò ní gò ìgbà tí mo délé ẹ̀ owó ọjà mi ni mo kó sílẹ̀ fún ọkọ̀ wa ń gbà yẹn tó fi lọ́ọ́ ra mọ́tò tó náà fi di ẹ̀ tó ń lówó lọ́wọ́ lé kí ni mo wọ́nú lé fún tí ikọ̀ bẹ̀rẹ̀ sí ní dánmọ́rán fún wọn wọn bá láwọn òògùn bí mọ́ atọ́kọ àti ìyàwó wọn ṣe pa mí tì sí ilé mi ò ju ìṣáná tẹ́ǹkọ̀ bọ̀ ló báyìí ọpẹ́lọpẹ́ ọlọ́run ọpẹ́lọpẹ́ ọ̀rẹ́ mi lèmi gan fi ń mí ọ̀tá mi bá ti di alákìísà sí mi gbogbo àwọn ọdẹ máa ń pè alẹ́ mi tí mo máa ń sọ fún ọ pé mi ì ṣe gbogbo ọtẹ́ ẹ̀ bá mi ṣe yìí tí má tún pe ọkọ mi gan nínú òdùn tó mi wọ ìgbà tó wá já ni mo wá rí wípé gbogbo nǹkan tọkọ mi ṣe yẹn kì í ṣojú lásán àdìẹ pọ́nbélé ìyá ìyáálé ó ṣe máa ń rù wá fún wọn lóríṣiríṣi tó ń lò fọkọ wa tí ìjẹ kọkọ wa gbọ́ tèmi mo yẹ sunkún wá bá ọ̀rẹ́ mi tó bá lóun máa ń bọ̀ wá sí bàbá ìjọ torí Ọlọ́run ṣàánú ọmọ ẹ̀kọ́ péré ni ọ̀nà mo bí síbẹ̀ ìjọ kẹ́lẹ́ máa wo èmi ni mo bí ọmọ gidi nílé yẹn o ọmọ ìyáálé mi àrìndín ni oògùn tó ń ṣe kiri náà nìyẹn tó ọmọ ẹ fi hàn ebi ni mo bí àròlé nílé yẹn ọmọ mi nìkan lọmọ nílé yẹn kò ní nǹkan kan nílé yẹn ọmọ ìṣẹ́ni kí wọ́n bá yín sá ike ẹ̀dán tó lọ́kẹ́ ṣíjú àdúgbò. arábìnrin ọṣẹ mi níwájú èmi ló ti sọ wípé èèyàn kan àjẹ́ ta ló ń jọ ọmọ akú arábá níwájú ọmọ akú yányán ta ló ń jọ di apẹ̀rẹ̀ níwájú ọmọ ọdẹ apànìyàn èèyàn àjẹ́ oṣóore oṣó sì lọ́kọ àjẹ́ sórí obìnrin tó mú ọ wáyé ọmọ ló jẹ́ sí mi ó sì mọ bí mo ṣe tó àti bí mo ṣe yẹ kò sẹ́ni tó wá bá ẹkún wọnú ilé mi yìí rí tí ó bá ìrìn jáde fún ìdí èyí gbogbo èèyàn kan àjẹ́ àbí nǹkan kan ẹni tí ó bá fẹ́ kéèyàn jẹun kánú èèyàn tẹ́tí ẹ̀ mẹ́bà ni ẹ jókòó dè mí ń bọ̀ máa wá jẹ́wọ́ fún ọ pé èmi ló gbójúlógún sọ máa jẹun kò bọ̀. Bàbá ìlú ògùn àwọn tó ń jó orúkọ tèmi jẹ́ níta ni àwọn gangan ló ń jẹ́ bẹ́ẹ̀ fọ́pọ́n ìbalẹ̀ ṣùkú dàbí mo ṣe sọ yìí mo ṣe sọ yìí bó ṣe lè tẹ̀ fún ọ̀rẹ́ mi.
bẹ́ẹ̀ ṣe ń wo ohun kékeré báyìí látàrí ti fi tani lójú o. ìtakùtà báyìí labẹ́rẹ́ taṣọ ìdìkudì báyìí ni wèrè di tiẹ̀ yóò balẹ̀ báyìí ní labalábá fi darí wọgbó adigbọ́nà púpọ̀ ń dágbére tí fi kẹrù ẹ̀ kó lù ọjọ́ àkèrè ṣùgbọ́n bá ti tẹgbò kan ẹ̀ báyìí ló ń kan ilẹ̀ pa púọ́ ṣé o ránṣẹ́ tí mo fọ́ fún ọ yìí bó bá ẹ ti délé ó fi sí inú omi wàá fọ́ sínú omi wàá wá wọ́n káàkiri gbogbo àyíká ìyáálé rẹ̀ yóò kó àwọn ọmọ ẹ̀ báyìí àtòun yóò wà mórí gbogbo yóò máa jáde lọ kò ní rántí inú ilé ẹ̀ mọ́ èmi ni mo sọ bẹ́ẹ̀ pé tí ò bá jẹ́ má gba wájú ilé yìí kọjá mọ́. ẹ bá ń fún ẹ jà bá ń pín fún ẹ náà. ọmọ kó wá rẹ ni la fi tún wà rẹ ní ṣe ṣóun ló fẹ́ bá ọ wá sílé tó máa fẹ́ bá ọ wọ́n omi káàkiri inú ilé ni ìwọ náà ló ṣe fúnra ẹ gbá jáde. ẹ ṣeun bàbá ẹ gbẹ fún wa èlò ní kí wá ní whatsapp. ọ̀rẹ́ rẹ ti mọ̀ bó ṣe máa ń ṣe. àwọn ìbejì ọmọ Kẹ́hìndé fi táyé lòlúlẹ̀ sáà ní àwọn ọmọ adarí hunrun tẹ́jẹ́ lòlú fèjì sẹ́rẹ́ àtọkọ́ bọ́ sóko àríjà ìrímu ọmọ tó tún wò lójú ó tún filẹ̀ bọ́ra bí aṣọ o fèjì sẹ́rẹ́ ó gbẹgbẹ́rẹ́ àwájẹ́ wọ́n ní bó bá ṣe ń tọ̀ sára tó bẹ́ẹ̀ lọ́kọ̀ ẹ̀ṣẹ̀ mọ́ máa lówó sí tó o àmọ́ jẹ́ lọ́ọ̀tà àrílù á máa wọnú ilé wọn tọ́kọ́ bá ti mọ̀ pé ìyàwó ń tọ̀ sára o ó sì dídọ̀ ká ò méjèèjì máa sùn pọ̀ lórí ibùsùn wọn ò sì gbọdọ̀ yára wọn tájẹ́ lòlú sinimá yìí tún lẹ́ o ó sọ lọ́gbọ́kọ́ ó dọ̀rọ̀ àwọn àgbà ẹ̀mọ́ tó dẹ̀ o àwọn ẹlẹ́yẹ tún gbọ́kọ̀ ara wọn tájẹ́ lòlú òrìṣàbùnmi àtàbíjà lágbo àwọn ẹlẹ́yẹ ìlú òfararọ o tájẹ́ lòlú dàgbéléwò. wàá rè bá wa lọ sọ́jà fún kó o bá ń ra irú kó o wí pé irú pẹ̀tẹ̀ kò fẹ́ pé irú pẹ̀tẹ̀ ní kọ́tà fún ọ. èmi ò lè lọ sọ́jà o mo lọ sódò báyìí kí ló dé tẹ̀ fi lè rọ́ ìtì ọmọ yín ṣé bẹ́ẹ̀ mọ̀ pé mo dàgbà jù lọ ṣé torí mo kéré lẹ́gbẹ̀ẹ́. kò wẹ́rẹ́ lóòótọ́ wá gbọ́ ṣé ìyá rẹ ló pa ń tọ̀ fún ọ ni. ẹ máa wí bẹ́ẹ̀ kí. Jíkẹ́ Kọ́dùrẹ̀, Òrìṣàbùnmi, Abidjan, Ìrètí, Saheed àti Fẹ́tẹ̀ Balógun, Àrọ́sọ̀ Tàmídà Ráùsàn, Rọ́mí Ṣítàbẹ̀, Ìjámilẹ́kọ̀ọ́ àtàwọn àgbègbè lẹ́rọ̀milẹ̀ ló wà ní sinimá yìí o. Ọláòyè Ventures tó wà ní 110, Nnamdi Square nínú mọ̀tà ló ń ta o. Ọláolúwa Video Mart tó wà ní 135 to 137, Nnamdi Square nínú mọ̀tà ló ń pin. Ó tún wà ní Video CD, Kọ́dà Bonnet Nigeria Limited, 143, Nnamdi Square nínú mọ̀tà. Tájẹ́ Lolú is a must watch. láti bo kò sí nílé. mọ́tò gba ọmọ wọn ta ní tiẹ̀ wọ́n dẹ̀ ti rọ̀ṣẹ̀ lọ sọ́sìpítù. tani. Dámilọ́lá ọmọ yín. Dámilọ́lá. bẹ́ẹ̀. mọ́tò gbà ń bọ́ náà gbé sí. wọ́n ti rọ̀ṣẹ̀ lọ sọ́sìpítù. àìdóborí tàbà sókè o ẹ wá gbọ́ àìdóborí tàbà sókè o yẹ ẹ súnmọ́ bí ẹ̀mí tí inú ẹ̀ gbọ́rọ̀ wá. ẹ pẹ̀lẹ́ àwọn ìyàwó yín kọ́. wọ́n wà ní ọ̀dọ̀ ní tàbẹ̀. ẹ bá ti ọmọ ti bí mo dùn títí ọmọ yẹn ti kú o. yes. gẹ́gẹ́ bí ọkùnrin ẹ sí bí ọkùnrin o kí wọ́n bẹ̀rẹ̀ sí máa sọ fún àwọn ìyàwó yìí kí wọ́n máa lọ lé. yes. ẹ rí bá mi dùn ní tìbẹ̀ mọ̀ ní bí ẹ bá tiẹ̀ kú gan tó bá ń kalẹ̀ kùn ọ́n báyìí mo máa ń fa padà pẹ̀lú ọpọlọ tọ́lọ̀ fún mi pẹ̀lú ilé yóò gbà ó mo fà títí mo ti kú o. báwo ni mo ṣe fẹ́ sọ ẹ máa sọ fún ọ ẹ lámàlẹ̀ ikú ni ikú ń jẹ́ so tí ẹ bá ti sọ fún ọ tán
ẹ̀rọ adọ́gbọ́n mú ọ lọlé tó bá di lálẹ́ kẹ́ padà wá ká gbé ọmọ. All right, thank you. Àwa méjèèjì ò lè lọ ní ẹjẹ́ kẹ́nìkan dúró tọmọ. Ẹ jẹ́ ká máa lọ ní. Ẹ jẹ́ kí dúró tọmọ. Wà bíà bẹ́ẹ̀ tó máa ń ṣe báyìí náà. Ó dẹ̀ ń pọ́n bí ewé ojú omi. Ṣé mi wọ́n ṣe ń gbọ̀n ní àbúrò ló pọ́n jù mí lọ? Kí ló ṣẹlẹ̀? Ọlọ́run ti ṣe tó máa ṣe. Ẹ jẹ́ ti ẹ̀rọ ọmọ mi kí n tó lọ, ẹ jẹ́ ẹ̀rọ ọmọ mi. Kí ló ṣẹlẹ̀? Ẹ wá kí ló dé? Ẹ káàsán o, ẹ lẹ́lé ẹ lẹ́tà, ẹ jọ láti wo ẹ jọ ẹ dákun ẹja ríra. Ẹ jọ mo bèrè Mr. ṣe Badmus. Mr. Badmus. Nínú ilé. Bẹ́ẹ̀ni. Nọ́mbà kí ni wọ́n pè fún? Èfi nọ́mbà ọ̀hún 65 ní àpè ọmọ wọn lọ́sàláìsì ni mo wá ní kí n wá bá wọn kẹ́dùn bẹ́ẹ̀ ṣe ń wò mí tíṣà ni mí àmì tíṣà tó ti yẹn ọmọlẹ́wà nursery and primary school ní school tá a ti ń kọ́ wọn wè. 65 náà pè fún yín bọ̀ ìgbà tẹ́yìn wọn ń bọ̀ tẹ̀ wo nọ́mbà ṣé 65 lélẹ̀. Ṣe rí lọ́sàn-án gan nǹkan máa yíwọ́ lẹ́kọ̀ọ̀kan tó ti ká nípa lẹ́nu ẹ̀sìn ni gbangba lè kó wà ní ṣùgbọ́n sàn gan ẹ̀rí tí mo dé òrùn pagi mú ọ̀gá kò wé mi náà bẹ́ẹ̀ mo fi ń dọ́gbọ́n kó ẹ̀ wọ́n rí ìjà kòtò. Anyway òrùn ti mú tẹ́kọ̀ọ́ máa ṣe báyìí káàkiri òrùn ti mú ẹ̀ lè ríran dáadáa. Ẹ dákun wọ̀lá bó lẹ́yìn ṣe jẹ́nu lé ní. bí mo ṣe jẹ́ ń bì dádì mi ló nílé. abájọ olòṣì eyín ẹ̀bí àgbàdo ọlọ́mọ sí kàtà ilé bàbá rẹ lọ́wọ́ àgbójúlógún fìrẹ̀ fún síta wèrè wọ̀ọ̀rọ̀. nítorí sọ ni pé n ò rí iná ọ̀sán o àbí. ṣe wá ríran tẹ́ bá ríran ẹ̀ ní rí nọ́mbà ni tẹ́ bá rẹ̀ kàn géètì ẹ̀ gbàgbà èèyàn gidi mo tẹ̀ pé tí ń fi jáde. ọrùn ẹ̀bí wáì ní kàlòkàlò. kí ló ń wọ́ọ̀rì yín èèyàn ń kúlé wa fẹ́ kóra yín lọ. èèyàn ó ṣe kúlé yín. èèyàn máa ṣe trọ́ọ̀sì àbí torí pé ti já fíìsì a máa rò pé bóyá ẹ lè wá máa wọlé tẹ́ bá wá bí a máa pa í dànù. orí ẹ̀bí ọ̀dọ́ sùn. ọjọ́ bẹ́ẹ̀ awitan lè ti dá dúró bí ebi ọ̀gẹ̀dẹ̀. tí n bá pe àwọn àbúrò mi sí wá wàá ná ìbàjẹ́. olórí burúkú ọ̀sọ̀nù ni mi lọ ń bá wípé èmi ọ̀sán gan lèmi jáde àgbàrá akẹ́rù ni kì í kó délé ó wá jèrè. ṣé kò sí sá ọ̀gá mo dùn yín o kò dá báyìí ọ̀gá ṣé kò sí. yé ọ̀gá wọ́n ti dá yín dúró kí ló lè ṣe. ẹ pẹ̀lẹ́ sá mi ní lè ṣàlàyé fún yín ẹ má bínú.
múùdù tán dẹ̀ wà ọ̀dà rárá o. Kí ló ṣẹlẹ̀? Wọ́n ti sáàkì wọn ni. Yé orí mi o. Kí wàá ní yé tiẹ̀ ìwọ náà sáàkì ni. Ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ sọ́gà lẹ́nu jọ́ mi tó ti pọ̀ jù. Ọmọ wọn ṣe kú láìpẹ́ yìí. Èmi náà gbọ́ pírítípà ní ìmọ̀mọ́ tí a lè ka sílé. Pírítípà náà amọ̀lé. Mo fẹ́ràn ọ̀gá lókè ni. Lè wá ń bẹ́ lókè jàgídà. Wọ́n á ó dá mi lójú pé wọ́n máa sáàkì ẹ̀yìn. Sáàkì bá ṣáṣà bọ̀ gani. Wọ́n ti lé wọn tètè. Ṣé ìwọ náà káwọ́ lé kí ẹ máa ní ìṣòro ìgbà ìbò? Ọ̀rẹ́ information wọ́n ti sáàkì wọn. Ẹ dúró náà ṣé kò ṣe pé bóyá ayé ń tẹ̀lé ọ̀gá yìí? Kò yé mi náà. Àyè máa ń ṣe ni. Èmi ò lè sọ pé ọ̀gá ṣe anybody. Ṣùgbọ́n nǹkan tí mo mọ̀ ni pé ní Èkó tá a wà yìí díẹ̀ ọmọkùnrin ò tó. Ó dáa ká máa délé lásìkò ká máa ṣe oògùn. Bẹ́ẹ̀ rí mi bẹ́ẹ̀ ṣe rí mi. Mo ṣe kírìgìdì oògùn. Tètè má ti fẹ̀yìn sọ́gà. Ẹni kan máa ń fẹ̀yìn sí mi padà ní. Mo ti ṣe tiwọn mọ́ṣẹ́. Mo fi yín lẹ̀ sẹ́lẹ̀ tó bá bá yín bí. Wọ́n sá kì í bọ̀ ni. Daddy Banke. Yes. Kí lẹ jẹ́ sọ pé ó ṣe ọ̀rẹ́ yín Mr. Badmus? Àní kò yé mi náà, kò yé mi. Kò yé mi rárá. Even láìpẹ́ wọ́n tún ti dá dúró. Ẹnujọ́ mẹ́ta ìkọ́ ni ọmọ wọn ṣe kú. Ìwọ náà rí. Ibi tí ọ̀rọ̀ ẹ̀ há sí kò yé ẹnì kankan àfọlọ́. Ẹ dúró ẹ ṣàlàyé fún mi nǹkan tó bá ṣẹlẹ̀ gangan ẹ ṣàlàyé fún mi. Èmi ò lè describe ẹ o. Mi ò lè describe ẹ o. Mi ò lè describe nǹkan tó ṣẹlẹ̀ rárá o. Ṣé kìí ṣe pé máa yí sẹ́yìn ṣá? Kò tẹ̀ yé mi náà rárá, kò yé mi. Torí gbogbo eléyìí tí ó ti sú èmi o. Ẹ̀yin kẹ̀dẹ̀rẹ́ lẹ̀ ń ronú káàkiri inú ilé. Tó bá ṣe pé ìwọ ò kì í ṣe obìnrin ni. Because mo wò pé ẹ̀yin ẹ̀ ní gògóńgò. Àìmọye nǹkan tó pé láàrin èmi àti ẹnìkan ló wà tí ò hàn sẹ́nì kankan. Ǹjẹ́ o mọ̀ pé bó ṣe wà ẹ́? Obìnrin ti kú wọn lórí rí. Kí lẹ wí? Ẹyọ kan nínú mẹ́wàá nìyẹn o, ṣé tán? Gògóńgò. Ẹni gògóńgò. Anyway, many bẹ́yẹn làwọn nǹkan. Ó kàn rélura wọn. Gbogbo ẹ̀ rélura wọn ni. So nǹkan adúrú nǹkan bẹ́ẹ̀ yẹn ni ọkùnrin yẹn ń gbé sára káàkiri. Tí ò bá jẹ́ pé mi náà tún jẹ́ mo dúró gírígírí ó yẹ kí n sọ pé ká má jọ ṣọ̀rẹ́ mọ́. Daddy Banke ó tiẹ̀ wá dáa bẹ́ẹ̀ èmi ò ní kẹ́ má ṣọ̀rẹ́ mọ́ o ṣùgbọ́n ṣá èmi ò fẹ́ di opó ọ̀sán gan torí gbogbo ìtẹ́ ìrònú káàkiri kò yé mi tó. Ó mọ̀ pé bí òjò bá ń pàkan ọ̀rẹ́ gbogbo wa pátápátá báyìí lè jíjọ ń pa. Òjò pọ̀ rẹ o òjò pọ̀ rẹ o ń tẹ̀mí ṣáà sọ fún yín ní kẹgbọ́ ẹ má sọ èmi di opó ọ̀sán gan ọmọ kan ṣoṣo mo ṣì bí tí mi bá dẹ̀ tí ìdórí márùn mi ní dúró so ẹ má sọ mi di opó ọ̀sán gan. Mo máa jù yẹn lọ. Wá òní wọ́n ṣe ń sọ̀rọ̀ márùn tí ohun tó ṣẹlẹ̀ ló jẹ́ kákan wá kan fi yẹn wéra wọn ni ó máa jù yẹn lọ má wọrí. So irú tó bẹ́ẹ̀ ni bọ̀dá yẹn ń gbèrò ra káàkiri. Ó serious o. Èmi ò ní kẹ́ má jọ ṣọ̀rẹ́ o ṣùgbọ́n ṣá ẹ rò dáadáa. Iṣẹ́ tó dúró gbogbo ẹ̀ kàn bára wọn bẹ́ẹ̀ ni ó ti serious. Ṣé ẹ kẹ́yà ẹ wá tún wọlé lọ́lẹ̀ ẹ̀ tún jáde mọ́. Bàbá Abọ́sẹ̀ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ọkọ ọ̀rọ̀ ọkọ yìí. Bẹ́ẹ̀ni dòkó rẹ̀ ẹ wò ọsibítù bíi sábà mú yẹn tí wọ́n bàbá yẹn kó gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ torí gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ni máa wà nígbà yẹn. Ọmọ tó tẹ̀ sẹ́yìn àtàná tí ọmọ yìí ti ṣàlàyé ọ̀rọ̀ kan fún mi mo gbádùn mọ́ ṣe ló rẹ̀ mí wẹ̀sì mo bẹ́ẹ̀ mo wọ tọ́lẹ̀dì mo ń sùn mo ń bóde bẹ́ẹ̀ ṣe wà mo ṣẹ̀ṣẹ̀ tọ́lẹ̀dì ní ìta ni. Kí ló dé? Ó ní nǹkan kan ṣẹlẹ̀ bí sí àwọn ẹnu oníkàn láti ń gbọ́ pọ̀n ṣàlàyé fẹ́gbọ́n rẹ̀. Wọ́n ti dá mi dúró níbi iṣẹ́ wa. Wọ́n lọ dúró. Bẹ́ẹ̀ sọ̀rọ̀ ilé ayé mi sọ̀rọ̀ pé máa ń dó mi gan báyìí. Àárín ara wa la wà ó jẹ́ bí ọ lérí ọ̀rọ̀ kan sí ìsìnkú òyìnwé òyì owó wọn. Kàkà kí n jalè máa kúkú dẹrù. Bó ló
ṣe ń sọ̀rọ̀ báyìí ọmọ ọmọ tá a bí lọ́sàn-án ni. ọ̀rẹ́ ní ayé ìjẹrin rèé o ìjẹrin rèé o ìjẹrin rèé o ọmọ alágọ̀dá tiẹ̀ láàrin èsì níjẹrin lémi tó yẹ kí n mọ̀ náwó pé ilé ọmọ mi ní ọkọ̀ tó ọmọ mi rà fún mi ní wọ́n ló pè láyé ojú rẹ̀ òde rí bi èèyàn fọwọ́ mú kan tí ètò wa kọ̀yìn sí mi sọ́dà. bàbá mo bi ọ̀gá mi kí ni mo ṣe ó kàn ń rí àtàmọ́ mátàmọ́ kò rí kankan sọ pàtó pé mo ṣe. ẹ wo bàbá bọ́sẹ̀ ẹ má jẹ́ àrò bẹ́ẹ̀ ṣe ń ro tá a bá rò bẹ́ẹ̀ ṣe ń ro wọn á ṣẹ lọ ẹ gbọ́ ọ̀rọ̀ èmi àti èmi ní méjì torí mẹ́wàá ò gbọ́dọ̀ máa sojú wa báyìí ṣẹlẹ̀ ká sì dákẹ́ ká máa wòran olórí ilé ẹ gbọ́ ẹ sọ fún òun kó máa lọ ní gbogbo tá a bá ṣe lórí rẹ̀ nírọ̀lẹ́ sáàrọ̀ ọ̀la yọ̀gbọ̀ a gbọ́dọ̀ dákẹ́ ká máa wòran wò mí ojú mi ni o pẹ̀lẹ́pẹ̀lẹ́ o n ò fẹ́ kó ronú kínú kan ọgbọ́n mi wo bí èèyàn bá ronú jù a máa sọ olówó rẹ̀ dìgbò pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́wọ́ oògùn ló kó sùn àbọ̀ àbọ̀ ṣàgbé bọ́ọ̀ tẹ́gbọ́n rẹ̀ wí o mọ́ ro nǹkan kan o tó bá sì mọ̀ kó o lè wọ́pọ̀ lẹ́kọ́ rí o. bàbá ẹ gbà mí o. ìfọ̀ gbìyà. gbogbo ń tẹ́ gbójúlé láyé yín kò ní parẹ́. ọ̀dọ́lẹ̀ àlè òkèrè fúnkọ́ eré aláfọ̀ọ́kà èmi ló dé. ọmọ mi tí mo mú wá fún yín látìgbà tó ti bẹ̀rẹ̀ sí ní ìbímọ tó ti níyàwó bó bá bí ọmọ àkú bó bí wọn àkú ibi tó tiẹ̀ tún wá tójú sí mi ni pé iṣẹ́ ti wá bọ́ lọ́wọ́ ẹ̀ pátápátá ń sìn kò sí nǹkan kan mọ́ gbogbo tó gbójúlé gbogbo ẹ̀ ti dòfo òun ni mo ṣe wá bí falẹ̀ rẹ̀ ẹ bá mi bí kí ni tó dé o. àbíkú lọ lé. bẹ́ẹ̀ ni. iṣẹ́ tó gbọ́dọ̀ rí. òun mo ṣe tán fáwá o. Ifá akọ́nilọ́ràn bí iye kan ẹni ẹbọ wo là á rú ètùtù wo là á ṣe Ifá olókun ẹlẹ́rìí ìpín àjìpọ̀jọ́ ọ̀kúdà má fi ire pé bí má fi pékeré má fò lòlò fọ́n aláwọ̀ ní bọ́mọ lẹ́rù kọ́ mọ́ rọ Ifá olókun àṣèlú ajé ire ní sojú ajé adéẹ́kùn olówó ọmọ àṣèrùbò tí ọlọ́run lájẹ́ ọ̀ṣọ́ olùgbà olùkọ́ olùdó wà nílẹ̀ tọ́ta nígbà tẹ́lẹ̀ ọ̀hún wàá gba tèmi wé o iwájú ọgbọ́n ọgbọ́n ẹ̀yìn ọgbọ́n ọgbọ́n olùkúlẹ̀ ọ̀tún olùkàrà lọ́sì àárín ọgbọ́n ìdá ọ̀run. wá mi wá ní sọmú bí inú àgbọn mìrìkún bá àbá fi òṣèré fún ojú ọjọ́ lòun ní darí tá àbá fi òṣàrà fún òun lòun ò ní wọ̀ bá àbá wá fi wá mi wá tí sọmú bí inú àgbọn mìrìkún fọlọ́fin ayé ọlọ́fin kì í lù yáyé gbàdá orútú ẹ má jà ṣe ayé gbàdá orútú orí bá ti ṣe kòrónà gbígbà bá a fẹ́ mọ lójú àríyàn. ǹlẹ́ o gbàdá ọmọbìnrin wo ni wọ́n àti ẹlẹ́jọ́ ní má jẹ̀mú ipò ẹ̀fẹ́ra ẹ̀ ní àfẹ́ra ẹ̀ nù. mi ò bá yàn múlẹ̀ mi ò bá yàn múlẹ̀ rí. rò dáadáa ìrù ló bẹ́ẹ̀ gbèjì. sílẹ̀ lára àwọn tó ń kó kákó tó di wípé ètò wà ní ilé ẹ̀ yìí wà ń bẹ àbí sílẹ̀ kó wúro dáadáa. Dejo jẹ́jẹ́. àwọn tó fẹ́ dédé máa ronú wọn. bàbá tó sì yẹn láti jẹ́ o tó sì ló dàbí ẹni pé mo bá sọ̀rọ̀ àfẹ́rẹ́ yẹn ànífẹ́rẹ́. ìmùlẹ̀ òwúrọ̀ tẹ́ ẹ ṣeun lọ fà sábà bí ikú tọmọ ikú ọmọ ẹ ó sì ṣe yìn rẹ̀. èmi. bẹ́ẹ̀ ni. mi ò pààyàn rí. ọ̀pá ilé. mi ò pààyàn rí bàbá. ṣé wọ́n wà parọ́ ni àìgbésù pamọ́ ẹni ọ̀ wà. ifá òkè ń purọ́ o. fọ́ọ̀mù purọ́ rò dáadáa. àbí ká sọ pé oògùn tá a ní kó fi oyún jẹ ń gbà. bẹ̀rẹ̀ tàṣí òṣì kàtà nílẹ̀ fún jayé. fèrè ló pé ọ̀tá bá sókè.
sínú adìlẹ̀ lẹ́yìn àtúnṣu jẹyà ìwà padà ó sọ́dọ̀ ayé rẹ̀ lè dá o. Àyídóborí tàbà sókè o wá gbọ́ àyídóborí tàbà sókè o yá ẹ̀kún mọ́ bí ẹ̀mí tí inú sílẹ̀ gbọ́rọ̀ wá ẹ̀mí tí inú balẹ̀ gbọ́rọ̀ wá o. Àyídóborí tàbà ọmọ yìí ló máa bá. Àyídóborí tàbà sókè o wá gbọ́ àyídóborí tàbà sókè o yá ẹ̀kún mọ́ bí ẹ̀mí tí inú rẹ̀ gbọ́rọ̀. Musa, mi ò fẹ́ gbogbo ká máa mú kẹ́ni bí alákọ̀wé náà. Ọlọ́run ó kàn gbọ́rọ̀ mi sódì mi. Bó ṣe ṣe ló bá mi lẹ́rù. Ó gbọ́rọ̀ mi sódì mi. Lọ́rọ̀ kan, ó ṣẹ́yún fún un. Bóyá ká pè é. Wo ló pánù? Ọlọ́run dáríjì mi o. Ọmọbìnrin kí èèwà ṣe ọmọbìnrin láṣà. Èmìrì pọ́nbílì lọ́mọ. Àwọn ẹgbẹ́ rẹ̀, àwọn èmìrì ẹgbẹ́ rẹ̀, àwọn ni à ń gbárùkù tí à ń gbèjà rẹ̀. Àwọn ni à ń bá ilé ìjà tí gbogbo ọmọ tiẹ̀ fi ń kú tí ò fi ní. Àwọn ọmọ ènìyàn tún ti dé o. Wọ́n tún ti dá àkọ́ lára wa lóró. Wọ́n sì ti ti òkú rẹ̀ sísàlẹ̀ ń bẹ̀ yẹn. Kò sí ṣe kò sí àṣẹ o. A ní láti gbèjà tó sì ní. Bẹ́ẹ̀ni. Ṣé ẹ wá rí ọmọkùnrin tí ń jẹ́ Badmus yẹn? Ilé rẹ̀ ò ní rójú. Àṣẹ. Ọ̀dẹ rẹ̀ ìdààmú wàhálà kò ní kúrò níbẹ̀. Àṣẹ. Tí wọ́n bá lọ fẹ́ ìyàwó mìíràn, èdè ara wọn kò ní yéra wọn. Àṣẹ. Tí wọ́n bá sì ṣe ń bí ọmọ, láwọn máa fi àmì sí wọn lára ní ẹyọ kọ̀ọ̀kan tí wọ́n sì máa ya abirùn. Àṣẹ. Kò jù bẹ́ẹ̀ lọ. Ó dà bẹ́ẹ̀. Lóde òṣìkà ṣọ́ ọmọ pé kò dá kò mọ̀ pé kò dá mọ̀ pé kò dá òwe èèyàn tó tàfà sókè tó yí dòborí kò mọ̀ pé kò dá òwe. A ní ìjìyà wà fún òwe èèyàn tó tàfà sókè tó yí dòborí ìjìyà wà fún òwe. Ọ̀nà wo la lè gbà? Ètùtù wo la lè ṣe sí? Ìfọ́ ológun bẹ́rù bá kanlẹ̀ tó kan òkè wọ́n níbo là tó wé sí. Jáyé gbàdọ̀ orútù. Àgbọ̀dọ̀ dágbà fún di àgbọ̀dọ̀ dágbà fún òrùn àwọ̀. Ìwọ ló dágbì ilé ní o dágbì ilé ajérò. Ìtùtù tí ó ṣe ọ̀pọ̀ yóò lọ ojú orí ọmọbìnrin bó bá ti dójú orí rẹ̀ lọ́gànjọ́ yóò lórí ibẹ̀ ọmọbìnrin bá ti gbẹ̀bẹ̀ rẹ̀ ìtùtù ó lọ àmọ́ láì gbẹ̀bẹ̀ ọmọbìnrin báyìí rẹ̀ ó ṣe rí ni o. Pé kó lọ sójú orí rẹ̀. Ojú orí rẹ̀. Ṣé mo lè bá lọ? Yírọ̀ ẹni bá bímọ ọ̀rọ̀ ní ìpọ́n ìka tó bá sì ṣe báyìí làdé òun náà ni ọ̀pọ̀ yàtí nǹkan rẹ̀ òun ọ̀gànjọ́ sì lọ́ lọ bẹ́ẹ̀. Bóyá ọmọ tó ju owó yẹn wà pẹ̀lú ọ̀dọ́ tó ó gbà ń bò fi. Màá jèrè iṣẹ́ ọwọ́ mi. Máa jẹ́. Màá jèrè iṣẹ́ ọwọ́ mi. Máa jẹ́. Ìwọ náà á jèrè iṣẹ́ ọwọ́ rẹ. Wá jẹ́. Oníwọ náà á jèrè iṣẹ́ ọwọ́ rẹ. Wá jẹ́. Oníkálukú á jèrè iṣẹ́ ọwọ́ wọn. Ẹni ń kó ṣìkà. Ìkà kò ní kà nígbẹ̀yìn. Ẹni ń kó ṣìkà. Ìkà kò ní kà nígbẹ̀yìn. Alẹ́ ni ń kó ṣìkà o. Ìkà kò ní kà nígbẹ̀yìn. Ìtàn ni ó dàbó di lọ́la. Ìtàn ló dàbó di lọ́la. Ìtàn ni ó dàbó di lọ́la. Ìtàn ló dàbó di lọ́la. Ohun bá bò ní ṣe o. Ìtàn ló dàbó di lọ́la. Àlọ́ ohun bá bò ní ṣe o. Ìtàn ló dàbó di lọ́la. Ìtàn
ni ó dàbò di lọ́la. Ìtàn ni ó dàbò di lọ́la. Ohun abá kò ní ṣe o. Dóródóró wà á rere o. Dóródóró wà á rere o. Tósìn. 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 Jọ̀ọ́ torí Ọlọ́run ọmọdé ò ní mẹ́kọ̀ọ́ jẹ kó má ra lọ́wọ́ wá ṣàánú mi báyìí gbogbo nǹkan ò dá mọ́ oríjì mi mo mọ̀ pé mo ṣe lé dáa. Èdè ìyàwó akọ ìwọ àtàwọn ọkùnrin tó kù lọ́gbọ́n torí náà ikú ni èèyàn ṣe. Màá jèrè iṣẹ́ ọwọ́ mi. Máa jẹ́. Màá jèrè iṣẹ́ ọwọ́ mi. Máa jẹ́. Ìwọ náà á jèrè iṣẹ́ ọwọ́ rẹ. Ẹ rí wípé Ọlọ́run ti ń gbàkóso lára ọmọ ìyá. Ṣé rí pé ara ẹ̀ ti ń yá ń sẹ́ pàápàá àwọn eyín tẹ̀ ń gbà. Kò di mẹ́ta báyìí. Ṣé rí pé ipa àwẹ̀ yẹn ó ti ń hàn nínú ìgbésí ayé ẹ̀. Kẹwàá túbọ̀ rọjú kẹgbà mẹ́rin tó kù kí ogun yẹn túbọ̀ ṣe. Ogun tí Ọlọ́run dẹ̀ ti ṣẹ́ ní ilé ayé ẹ̀ kò tún gbérí mọ́ láyéláyé. Àmín Jésù orúkọ Jésù. Ní ti dáàdì ẹ̀ èrè iṣẹ́ ọwọ́ wọn náà ń jẹ. Ara èrè ẹ̀ṣẹ̀ wọn yẹn náà ló dé bá ọmọ yìí. Àmọ́ ogun tí Ọlọ́run ti ṣẹ́ ní ilé ayé ọmọ yìí kò tún gbérí mọ́ láyéláyé ní agbára Ọlọ́run. Mọ́mì Tóyìn kẹ́yìn náà bá wọn dọ́gba fún àwẹ̀ àtàdúrà náà. Lóògùn Jésù ọjọ́ ń gbà ní àdẹ̀jọ́ máa gbàdópin ni. Bí ọ̀rẹ́ tó dá ṣe ń ṣe síra wọn nìyẹn ilé ọ̀rẹ́ náà á gbé yìí. Ẹ jẹ́ ká gbàdúrà. Ẹ kọ́ dáadé. Ṣé rí òróró yìí tí ẹ bá délé lẹ́yìn tá a bá ti gbàdúrà sí tán ẹ máa fún un ẹ máa fi pa lára fún ọjọ́ mẹ́rin tó kù tẹ́yìn máa fi dọ́gba àwẹ̀ yìí ìyípadà ara ìyípadà ọ̀tun ẹ̀rí nínú gbèsè ayé àmọ́ kí ẹnikẹ́ni má ṣe bá lo òróró yìí bó ṣe mú ní kẹ́ máa fi pa lára. Ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù, Olúwa láyọ̀ àdúpẹ́ àyìnlò. Torí tí ẹ ṣeun torí tí a lè nílò títí láéláé. Pàápàá ní orí ọmọ yìí, ní orí èso yín ọ̀dọ́mọkùnrin, Olúwa wa gba ọpẹ́ ẹ̀. Màá jèrè iṣẹ́ ọwọ́ mi. Máa jẹ́. Màá jèrè